Olúwa pé mo ní ọ láti máa sábà. Mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti máa fọ̀rọ̀ lọ. Ọpẹ́ rẹ o, ayé ìbá ti kẹ́rù mi dànù. Mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti máa sábà. Mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti máa fọ̀rọ̀ lọ. Mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti máa sábà. Mo dúpẹ́ Olúwa pé mo ní ọ láti máa fọ̀rọ̀ lọ. Ọpẹ́lọpẹ́ rẹ, ayé ìbá ti kẹ́rù mi sígbó. Ọpẹ́lọpẹ́ rẹ o, ayé ìbá ti kẹ́rù mi dànù. Bàbá mi mọ́, mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti máa sábà. Mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti máa fọ̀rọ̀ lọ. Ọpẹ́lọpẹ́ rẹ nínú ayé mi o, ayé ìbá ti kẹ́rù mi sígbó. Olúwa wa, ọpẹ́lọpẹ́ rẹ o nínú ayé mi, ayé ìbá ti kẹ́rù mi dànù pátápátá o. Mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti máa sábà. Mo yìn ọ́ o Jésù pé mo ní ọ láti máa fọ̀rọ̀ lọ. Àánú rẹ ló gbé mi ró. Àánú rẹ ló gbé mi ró. Àánú rẹ ló gbé mi. Àánú rẹ ló gbé mi. Àánú rẹ ló gbé mi ró. Bàbá rere o, àánú rẹ ló gbé mi ró. Àánú rẹ ló gbé mi ró. Àánú rẹ ló gbé mi. Àánú rẹ ló gbé mi. Àánú rẹ ló gbé mi ró. Àánú rẹ ló dá mi sí. Àánú rẹ ló ṣe mí lógo. Àánú rẹ ló gbé mi. Àánú rẹ ló gbé mi. Àánú rẹ ló gbé mi ró. Àánú rẹ ló gbé mi ró. Bàbá rere o, àánú rẹ ló gbé mi ró. Àánú rẹ ló gbé mi. Àánú rẹ ló gbé mi. Àánú rẹ ló gbé mi ró. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbàlagbà o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà òye. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Hallelujah, ọba àwọn ọba. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbàlagbà. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà òye. Èmi kò lè ṣe kémi má yìn Olúwa o. Hallelujah. Kí ni màá jẹ yó, kémi ò ní yìn bàbá lógo.
Èdè máa mú yó tèmi ò ní ìyàn Ọlọ́run yẹn. Ọba tó gbà mí mọ́, tó sọ̀rọ̀ mi dayọ̀. Ọba tó ṣẹ́gun fún mi, tó tún dá mi láre. Òun ló fi mí mọ̀nà, tó ṣọ̀nà mi níre. Agbára rẹ̀ ló mọ́ gbé mi lékè o. Èmi kò lè ṣe kémi mọ́ yìnyín Olúwa o. Hallelujah, bàbá rere o. Èmi kò lè ṣe kémi mọ́ yìnyín Olúwa o. Èmi kò lè ṣe kémi mọ́ yìnyín Olúwa o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbàlagbà. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà òye. Èmi kò lè ṣe kémi mọ́ yìnyín Olúwa o. Hallelujah. Ní gbogbo ọ̀nà lèmi yóò mọ yín bàbá yẹn o. Ipòkípò kémi bá wà lèmi yóò mọ yín. Àánú rẹ̀ lórí mi nígbà gbogbo ló ń pọ̀ sí. Oore rẹ̀ láyé mi lójoojúmọ́ ló lé sí. Inú ohun gbogbo tí mo ṣe lọ́wọ́ rẹ̀. Òun lọ́ba tó jẹ́rìí agbára rẹ̀ lójoojúmọ́. Ọlá rẹ̀ èmi máa jẹ́ ní gbogbo ọ̀nà. Níbi gbogbo tí mo bá dé ó wà pẹ̀lú mi. Títí ayé o, èmi yóò mọ yín bàbá yẹn. Gbogbo ọjọ́ ayé mi, èmi yóò mọ yín bàbá yẹn. Oore rẹ̀ láyé mi ó pọ̀ jaburata. Èmi kò lè ṣe kí n má yìn bàbá yẹn o. Hallelujah. Èmi kò lè ṣe kí n má yìn Olúwa o. Èmi kò lè ṣe kí n má yìn Olúwa o. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbàlagbà. Bàbá mi ló jẹ́ Ọlọ́run àgbà òye. Èmi kò lè ṣe kí n má yìn Olúwa. Hallelujah. Ìwọ tó fẹ́ padà ó mọ̀ sí títí. Olúwa olóore wa. Ìwọ tó sọ wá nù ìdánwò ayé. Mímọ́ ògo ọlá rẹ̀. Bàbá ìwọ la ó mọ̀ sí. Bàbá ìwọ la ó mọ̀ bọ̀. Ìwọ tó fẹ́ wá la ó mọ̀ sí títí. Mímọ́ ògo ọlá rẹ̀. Ayé ìwọ tó fẹ́ wá la ó mọ̀ sí títí. Olúwa olóore wa. Ìwọ tó kó àjọ̀dún ìdánwò ayé. Mímọ́ ògo ọlá rẹ̀ ayé. Bàbá ìwọ la ó mọ̀ sí. Bàbá ìwọ la ó mọ̀ bọ̀. Ìwọ tó fẹ́ wá la ó mọ̀ sí títí. Mímọ́ ògo ọlá rẹ̀. Àánú rẹ̀ ló pa wá mọ́ nínú ìrìnàjò gbogbo. Nínú oore rẹ̀ tó ga. Ìyẹ́ apá rẹ̀ ló fi bò wá lójoojúmọ́. Ìyìn ògo ní fún ọ. Bàbá ìwọ la ó mọ̀ sí. Bàbá ìwọ la ó mọ̀ bọ̀. Ìwọ tó fẹ́ wá la ó mọ̀ sí títí. Mímọ́ ògo ọlá rẹ̀ bàbá àgbà. Ìwọ tó fẹ́ wá la ó mọ̀ sí títí. Olúwa olóore wa. Ìwọ tó fẹ́ wá la ó mọ̀ ayé. Mímọ́ ògo ọlá rẹ̀. Bàbá ìwọ la ó mọ̀ sí.
Bàbá ìwọ la ó máa bọ̀, ìwọ tó fẹ́ wá la ó máa sìn títí. Mímọ́ ògo ọlá rẹ̀. Ó ṣòro oníbòjì àṣàṣì, ó má ṣe o oníbòjì àṣàṣì. Ọwọ́ tó ràgà bomi dàńṣàkì rẹ̀. Ó ṣòro oníbòjì àṣàṣì, ó ṣòro oníbòjì àṣàṣì. Ọwọ́ tó ràgà bomi dàńṣàkì rẹ̀. Ó ṣòro bàbá rere aláàbò ńlá. Ó ṣòro ayérayé onídàbò ńlá. Ó ṣòro oníbòjì àṣàṣì, ó má ṣe o oníbòjì àṣàṣì. Ọwọ́ tó ràgà bomi dàńṣàkì rẹ̀. Ó ṣòro oníbòjì àṣàṣì, ó má ṣe o oníbòjì àṣàṣì. Ọwọ́ tó ràgà bomi dàńṣàkì rẹ̀. Ọwọ́ tó ràgà bomi dàńṣàkì rẹ̀ o. Ọwọ́ tó ràgà bomi dàńṣàkì rẹ̀. Ọwọ́ tó ràgà bomi dàńṣàkì rẹ̀ bàbá àgbà. Ọwọ́ tó ràgà bomi dàńṣàkì rẹ̀. Bí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Bí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Kò tó láti bàbá lógo. Kò tó láti bàbá lógo. Kò tó rárá. Bí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Bí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Kò tó láti bàbá lógo. Kò tó láti bàbá lógo. Kò tó. Bí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Kí ahọ́n mi kó pọ̀ ju yanrìn etí òkun lọ. Ká kó gbogbo ẹ̀ papọ̀ ká wá táàsì rẹ̀ mọ́ra wọn. Kò tó láti yìn Ọlọ́run mi. Kò tó láti yìn Ọlọ́run mi fóore rẹ̀. Nínú ayé mi tí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Tí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Kò tó láti bàbá lógo. Kò tó láti bàbá lógo. Kò tó. Kò lè tó rárá o. Kò lè tó rárá o. Kí gbogbo irun orí mi bá jẹ́ kìkì ahọ́n o. Kò mà lè tó rárá o. Kí ahọ́n mi kó kọjú yanrìn etí òkun lọ. Kò mà lè tó rárá o. Ká wá kó gbogbo ẹ̀ papọ̀ ká táàsì rẹ̀ mọ́ra wọn. Mo ní kò lè tó rárá o. Láti fi dúpẹ́ oore tọ́lọ́run ṣe láyé mi. Kò mà lè tó rárá o. Láti fi dúpẹ́ àánú tí mo rí gbà. Kò mà lè tó rárá o. Kò tó. Bí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Bí gbogbo irun orí mi jẹ́ kìkì ahọ́n. Kò tó láti bàbá lógo. Kò tó láti bàbá lógo. Kò tó. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún títóbi àti agbára rẹ nínú ayé mi, èyí tó fi dá mi sí dọjọ́ ti sòní láti lè mọ gbọ́ ọ̀rọ̀ rẹ
láti lè máa gbọ́ ohùn rẹ, láti lè máa mọ ìfẹ́ rẹ, àti láti lè máa pọ̀ sí ní ọlá, ọrọ̀, ògo àti gbígbà ọ̀tun rẹ. Sọ́dọ̀ rẹ Ọlọ́run ayérayé, mo dá gbogbo ìpadà sọ́dọ̀ rẹ. Olùrànlọ́wọ́ alátìlẹ́yìn mi, mo dá gbogbo ìpadà sọ́dọ̀ rẹ fún oore ọ̀fẹ́ àti àánú ńlá èyí tó tún mú mi jí ní àtàlàfíà, láti lè wà níwájú rẹ, láti gbọ́ ọ̀rọ̀ rẹ, láti gbọ́ ohùn rẹ, láti mọ tí ṣe ìfẹ́ rẹ nígbà gbogbo, àti láti mọ pọ̀ ní agbára ọ̀tun, láti mọ pọ̀ ní ọgbọ́n ìmọ̀ àti ìmísí rẹ ní ọ̀tun, láti mọ gbélé nínú ọlọ́lá rẹ ní ojoojúmọ́, àti láti mọ jẹ́ títayọ ní gbogbo ọ̀nà, láti mọ jẹ́ láàbò fún ní gbogbo ọ̀nà. Ògo ni forúkọ rẹ bàbá, ọmọ ẹ̀mí mímọ́, àjùlọ bàbá gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Kí lèmi bá fi ṣọ́ rẹ bàbá, àdìmọ́ wá sí ibi kò mọ̀ rí, àdìkí lèmi bá fi ṣọ́ rẹ ọlọ́run ayé bí wá sí ibi kò mọ̀ rí. Òun kan tí mo ní sọ náà láti mọ sọ wípé o ṣé, òun kan tí mo ní sọ láti mọ gbórúkọ rẹ ga, láti mọ fi àtọ́pẹ́ forúkọ rẹ, láti mọ júbà rẹ, láti mọ yàn ní gbogbo ọ̀nà. Ògo ni forúkọ rẹ, èyí ni forúkọ rẹ, ògo ni forúkọ rẹ, èyí ni forúkọ rẹ. Àjùlọ bàbá gba gbogbo ògo, Olúwa gba gbogbo ìyìn, Olúwa gba gbogbo ògo, Olúwa gba gbogbo títí èyí ọmọ yẹn tí sọ gbórúkọ rẹ ga. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. À ń kà nínú ìwé orin Dávídì orí ìkeje, a kà ẹsẹ̀ ìkẹrìnlá dé ìkẹtàdínlógún. Orin Dávídì 7 ẹsẹ̀ 14 dé 17. Kíyèsí, ó rọbí ẹ̀ṣẹ̀, ó sì lóyún ìwà ìkà, ó sì bí èkì jáde. Ó ti wá kòtò, ó gbẹ, ó sì bọ́ sínú ihò tí òun náà wà. Ìwà ìkà rẹ̀ yóò sì padà sí orí ara rẹ̀, àti ìwà agbára rẹ̀ yóò sì sọ̀kalẹ̀ bọ́ sí àtàrí ara rẹ̀. Èmi yóò yin Olúwa gẹ́gẹ́ bí òdodo rẹ̀. Èmi yóò kọrin ìyìn sí orúkọ Olúwa ọ̀gá ògo jùlọ. Ọlọ́run dá mi láre, mo bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe ìdálẹ́bi orí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò. Nínú ẹsẹ̀ Bíbélì àríkà tó sọ wípé kí ni, kíyèsí, ó rọbí ẹ̀ṣẹ̀, ó lóyún ìwà ìkà, ó sì bí èkì jáde. Ó ti wá kòtò, ó gbẹ, ó sì bọ́ sínú ihò tí òun gangan fúnra ara rẹ̀ ọgbẹ́. Ta ni ó wá kòtò, ta ni ọgbẹ́, ta ni ó lóyún ìkà, ta ni ó bí ẹ̀ṣẹ̀ jáde? Kò sí ẹni méjì bí kò ṣe wípé àwọn tí wọ́n pera wọn ní ẹni ìkà, àwọn ẹni bí ẹni búburú ni, láti mọ pé àwọn ènìyàn lẹ́jọ́, láti mọ ṣe ìdájọ́ ìdálẹ́bi fún wọn, àti láti mọ dá wọn lẹ́bi, àti láti mọ rán wọn lọ sínú ìgbèkùn. Ṣùgbọ́n lónìí Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún èmi àti ẹ wípé kí ni, òun ti dá mi, ó ti dẹ́ni kankan wá láàrin gẹ́gẹ́ bí àyànfẹ́, gẹ́gẹ́ bí ọmọ èyí tí a jẹ́ fún òun Ọlọ́run wá láàyè, gẹ́gẹ́ bí ajogún òun tí a jẹ́. Òun ti kí ni, òun ti dẹ́ni kankan wá láàrin, sọ kò sí ìdálẹ́bi kankan fún àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá tún dìde ìdájọ́ mìíràn, àbí kẹ́ni tó tún dìde fún ìpèlẹ́jọ́ mìíràn, àbí ẹnikẹ́ni tó bá tún dìde fún ìdálẹ́bi mìíràn, oríkìrì ni ó ṣe. Àní gẹ́gẹ́ bí òun gangan ṣe lóyún ìkà yẹn, àní láti mọ pè wá lẹ́jọ́, àbí láti mọ fi wá sùn yẹn, àbí láti mọ ṣèbàjẹ́, àbí láti lè bà wá jẹ́, àbí láti dá wa lẹ́bi ni, tó jẹ́ pé àní ó ń rọbí ẹ̀ṣẹ̀ ni, àti tó jẹ́ pé òun gangan ló sì wá kòtò fúnra rẹ̀ ni, tó tún gbẹ, tó tún jìn dáadáa, orí àwọn gangan fúnra wọn ni wọ́n mọ̀ jì sínú rẹ̀. tó túmọ̀ sí wípé lórí ayé mi, lórí ayé rẹ, lórí ayé gbogbo àwa èèyàn fẹ́ Ọlọ́run pátápátá, ojúlówó Ọlọ́run pátápátá, kò tún sí ẹnìkan tó lè mọ̀ pé ní ẹnìkà, ẹni bí, ẹni búburú, ayélujára, ànínára, apenilẹ́jọ́, abanijẹ́, àfinisùn kankan èyí tó tún lè dìde lórí ọ̀rọ̀ ayé nìkankan. Àmọ́ èyíkéyìí tó bá dìde báyìí, ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó bá gbé, orí ara rẹ̀ ni yóò ṣe kí ni o, ni yóò fi rù. Kò sírú ìdájọ́ yòówù kó wù kí wọ́n lè gbé dìde, àwọn tí wọ́n gbé ìdájọ́ dìde, àwọn náà ni wọ́n padà jẹ̀bi, tí wọ́n sì padà lọ sínú ìgbèkùn èyí tí wọ́n ti ṣètò sílẹ̀ fún mi, fún ọ àti fún gbogbo àwọn tí a ń pè ní àyànfẹ́ Ọlọ́run. Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fèmí àṣẹ wípé kí ni, bí a ṣe ń palẹ̀mọ́ láti kúrò nínú ìdá kìíní nínú ìdá méjì ọdún 2024 tá lọ sínú ìdá kejì, tá wọnú ìdá kejì lọ, àní à ń kúrò nínú ìdá kìíní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ire, ìbùkún, ìgbéga, ògo, ọlá àti ìdáláre àti òmìnira púpọ̀. Bẹ́ẹ̀ ni à ń kó nínú ìdá kìíní ọdún yìí pẹ̀lú ìmúpadàbọ̀sípò gbogbo tí ń ṣe ìkólọ
ayé ẹnìkọ̀ọ̀kan wa wọnú àti àsìkò gbogbo wọn wọnú ìdákejì ọdún 2024 yìí ìjọba pé ní gbogbo ìrìn àjò ìdákejì ọdún 2024 yìí togotogo tọ́lá tẹ̀yẹtẹ̀yẹ tìgbéga àyàfẹ́rin gbogbo ìrìn àjò ẹja ìtò túmọ̀ sí wípé kí ni ẹnikẹ́ni nínú gbogbo àwa àyànfẹ́ ayé wa kò ní wà bákan náà mọ́ ìgbésí ayé wa kò ní wà bákan náà mọ́ àní sí nípò ẹni ilẹ̀ ẹni ẹ̀gàn ẹni ẹ̀yẹ ẹni ẹ̀sìn mọ́ ṣùgbọ́n ẹni òkè ẹni gíga ẹni ẹ̀yẹ ẹni èjì ètí gbogbo àwọn ènìyàn tí wọ́n mọ̀ wò lókèlókè togotogo ajẹni tí wọ́n mọ̀ pàṣẹ nínú ògo ajẹni tí wọ́n mọ̀ sọ̀rọ̀ nínú ògo ajẹni tí wọ́n mọ̀ yẹfara nínú ògo ajẹni tí yọ́ mọ̀ fò nínú ògo nítorí pé kí ni Ọlọ́run sọ wípé òun ti dá mi láre ó ti dá ọ láre ó ti dá gbogbo àwa tá a jẹ́ tirẹ̀ ó ti ṣèkiri ó ti dá wa láre ìdálẹ́bi kankan kò sí fẹ́nikẹ́nìkan mọ́ ẹnikẹ́ni yòówù kó wù tó bá dìde ìdájọ́ ìdálẹ́bi àbí ìpènilẹ́jọ́ àbí ìbànújẹ́ àbí àtakò mìíràn àbí ogun mìíràn òun fúnra rẹ̀ yóò ṣe kiri ní ọ̀pọ̀ sínú ogun yẹn òun fúnra rẹ̀ ní òru ogun yẹn àtàrí rẹ̀ gángan ní gbogbo ìgbésẹ̀ tó bá gbé yóò ṣubú lé lórí fún díẹ̀ yìí tó bá rí bẹ́ẹ̀ ohun tó yẹ mí tó tọ́ sí mi àti òun ni pé kí ni ká túbọ̀ pọ̀ ní ìgboyà láti mọ rìn nínú ìfẹ́ Ọlọ́run ká túbọ̀ pọ̀ ní ìgboyà láti mọ tẹ̀síwájú nínú ìlànà Ọlọ́run ká túbọ̀ pọ̀ ní ìgboyà láti mọ rírì oore Ọlọ́run èyí ló sọ nínú ẹsẹ̀ 17 wípé kí ni èmi ò yin Olúwa gẹ́gẹ́ bí òdodo rẹ̀ èmi ò kọrin ìyìn sí orúkọ Olúwa ọ̀gá ògo nítorí wípé kí ni nínú òtítọ́ àti òdodo rẹ̀ ló ti dá mi láre nítorí pé kí ni nínú òtítọ́ àti òdodo rẹ̀ ló ti ṣe kí ni àyè ló ti fún mi ní òmìnira nínú òtítọ́ àti òdodo rẹ̀ ló ti sọ mi di ẹnikẹ́ni ò lè dá lẹ́bi tẹ́nikẹ́ni ò lè gbèlẹ́jọ́ mẹ́tẹ́nikẹ́ni ò lè fẹ̀sùn kàn mọ́ nínú òtítọ́ àti òdodo rẹ̀ ló ti gbé mú mi bọ́lọ̀ gbogbo tí ń ṣe ìgbèkùn jáwọn àwọn ẹni kàwé níbẹ̀ ní búburú ni èyí tí wọ́n ti ṣe ìdájọ́ àti tí wọ́n ti ṣe ìdálẹ́bi fún mi wípé kí n lọ síbẹ̀ ṣùgbọ́n tó mú kí àwọn gangan fúnra ara wọn tí wọ́n pẹjọ́ tí wọ́n ṣèdájọ́ tí wọ́n ṣèdálẹ́bi àyè tí wọ́n ṣètò ìgbèkùn bẹ́ẹ̀ kí wọ́n tó padà bọ́ sínú ẹ̀bi gangan tí wọ́n ti ṣètò fún mi kí wọ́n sì wọnú ìgbèkùn táwọn gangan sọ pé àwọn fẹ́ gbé mi sí lọ tí wọ́n fọwọ́ ara wọn kọ́ fúnra ara wọn. So fún ìdí èyí ohun tó yẹ fún èmi ni pé àti mọ yin Ọlọ́run lógo àti mọ gbé Ọlọ́run ga àti láti mọ gbé nínú ìfẹ́ àti àṣẹ àti ìlànà rẹ̀ nígbà gbogbo ìwọ náà kọ́ kò sí nǹkan méjì tó sọ ju pé kí ni túbọ̀ ní ìtara àti ìgboyà àti aráyá láti mọ gbé nínú ìfẹ́ àti àṣẹ àti ìlànà Ọlọ́run ó rí wípé bí ọba ti ń tẹ̀síwájú bí mo bá ti ń tẹ̀síwájú nínú gbígbé nínú ìfẹ́ nínú àṣẹ nínú ìlànà Ọlọ́run tó ń tẹ̀síwájú láti mọ gbé nínú ìfẹ́ nínú ìlànà nínú ìtọ́nikọ́ni Ọlọ́run nígbà gbogbo tí ẹnì kọ̀ọ̀kan wá ń fẹ́wọ́ síbi tí ọyàn kọ́wọ́ gbé gẹ́gẹ́ bí ọba ṣe wọ́n tó Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe tẹ́lẹ̀ Ọlọ́run kò sí ẹnikẹ́ni kan tó tún lè dìde ogun sí ẹnì kọ̀ọ̀kan wa mọ́ tó sì kiri tí ó sọ pé òun ò borí tàbí tí ó sọ pé òun ò sì ṣẹ́gun wa nítorí pé kí ni Ọlọ́run ti dá ẹnì kọ̀ọ̀kan wa láre ẹni gbogbo wa pátá àti bọ́lọ́gbó ti ṣe ìdálẹ́bi kò tún sí ẹnikẹ́ni tó tún lè mú wa wọnú ìgbèkùn mọ́. ó ní ó ti wá kòtò ó gbẹ ó sì bọ́ sínú ihò tí òun náà wà ìwà ìkà rẹ̀ yóò sì padà sí orí ara rẹ̀ àti agbára rẹ̀ yóò sì sọ̀kalẹ̀ bọ́ sí àtàrí ara rẹ̀. ìdí tó gbọ́dọ̀ bọ́ tẹ̀síwájú nínú òfin Ọlọ́run tó sì gbọ́dọ̀ mọ iye Ọlọ́run òun ní gbogbo ìwà kà yóò kówù kẹ́nikẹ́ni ó tó lè mọ̀ ṣe láti àkókò yìí lọ lórí mi lórí rẹ àbí gbèsè ìwòkòwù tó jẹ́ kí wọ́n lè mọ̀ gbé tó jẹ́ ti kà tó jẹ́ ìwà agbára láti mọ̀ pàtó ọmọnìkejì ẹ láti mọ̀ ní ọmọnìkejì lára nítorí títẹ̀ bí àbí nítorí títẹ̀ Ọlọ́run jẹ́ kó ti mọ̀ wípé kí ni yóò ṣubú lé àwọn tìkára wọn lórí yóò ṣubú látàrí àwọn tìkára lórí ètò túmọ̀ sí wípé ọ̀rọ̀ tó sọ wípé kí ni ẹgbẹ̀rún ẹgbàrún yóò ṣubú lápọ̀tún lápòsí ọ̀kánkán kì yóò sún mọ́ ọ̀dọ̀ rẹ ṣùgbọ́n kìkì ojú rẹ ìwọ ò mọ̀ fi wo èrè àwọn ènìyàn búburú òun ló kù tí ó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ nínú ayé mi nínú ayé rẹ nínú ayé gbogbo àwa tá a jẹ́ àyànfẹ́ Ọlọ́run nítorí pé kí ni Ọlọ́run ti dá wa láre tó bá wá rí bẹ́ẹ̀ gbọ́ mi ohun tó kù tọ́ sí ọ tọ́ sí mi tọ́ sóní kankan wa gẹ́gẹ́ bí àyànfẹ́ òun láti mọ̀ sọ wípé kí ni ní gbogbo ayé mi lèmi yóò mọ yìnyín Ọlọ́run lógo ní gbogbo ayé mi lèmi yóò mọ kọrin ọpẹ́ àti ìyìn sí Ọlọ́run nítorí pé kí ni nínú òtítọ́ àti nínú òdodo rẹ̀ ló ti dá mi láre tí ó bá sì dá láre Ọlọ́run gbọ́ mi ilé wà níwájú rẹ lọ́jọ́ tó ní láti mọ̀ sọ gbogbo tí mo sọ tí ó bá dá ọ láre o lè ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti mọ gbà níwájú mi láti mọ gbọ́ mi àbí láti mọ wò mí àti láti mọ gbọ́ mi níbikíbi tó wà ìdáláre rẹ̀ nínú òtítọ́ àti nínú òdodo
òun ló ṣe agbára ẹnì kọ̀ọ̀kan wa tí kálukú wa fi lè ṣe ohun gbogbo tá a ṣe lọ́jọ́ tòní tí gbogbo wa kí kálukú wa fi lè rí gbogbo tá a lọ́jọ́ tòní tí ẹnì kọ̀ọ̀kan wa ti fi lè rìn síbi tí ó wù lọ́jọ́ tòní tí ẹnì kọ̀ọ̀kan wa tó fi lè jẹ bó ohun tí ń jẹ lọ́jọ́ tòní yálà ohun tó ń jẹ ohun tó fẹ́ jẹ lọ́jọ́ ohun tó ń lọ fi mu ni àbí ohun tó fẹ́ jẹ lọ́ ń jẹ ni àbí ohun tó fẹ́ mu ló mu ni nítorí òtítọ́ àti òdodo rẹ̀ tó fi dá ọ láre tó fi dá mi láre ní kálukú wa fi lè náfààní láti lè mọ ṣe èyíkéyìí tí a lè ṣe àti láti lè wà ní ipò tí a wà fún ti èyí kó lè bá a mọ jẹni tí yóò túbọ̀ mọ rí ìdáláre rẹ̀ gbà ní ọ̀tún lójoojúmọ́ síwájú ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Ohun tó yẹ kó mọ̀ sí ni wípé mọ̀ sí gbàgbé òfin àṣẹ àti ìlànà rẹ̀ ìjọba ọ̀run jẹ́ kó jẹ́ ológun lọ́pọ̀lọpọ̀. Ohun tó wá dàbí rẹ̀ ni pé jẹ́ ẹni tí ó mọ rírì oore Ọlọ́run, jẹ́ ẹni tó mọ rírì títóbi rẹ̀, jẹ́ ẹni tó mọ rírì ìjólótítọ́ àti òdodo rẹ̀ nínú ayé rẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo. Nígbà gbogbo ni mo sọ pé èmi ọmọ yìn Ọlọ́run kò lè sún mi kò lè rẹ̀ mí láti mọ yìn Ọlọ́run nítorí pé kíni mo mọ rírì títóbi àtagbára rẹ̀ nínú ayé mi ní gbogbo ọ̀nà. Wọn náà mọ rírì oore rẹ̀ àti títóbi rẹ̀ àtagbára rẹ̀ nínú ayé rẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé rẹ̀ kò sì jẹ́ni tó ń ṣe kíni tó ń yìn tó ń kọrin ọpẹ́ orin yìí sí láìsinmi àti láìsàárẹ̀ nítorí pé kíni ìbámọ̀ṣepọ̀ lọ́ọ̀ dá ọ láre ìbámọ̀ṣepọ̀ lọ́ọ̀ dá mi láre. Gbogbo nǹkan tá à ń sọ yìí àǹfààní ọba ti ṣí láti lè sọ gbogbo nǹkan tí èmi àti ẹ̀ta ń gbọ́ yìí àǹfààní àti lè gbọ́ kọba ti ṣí fún ẹnì kọ̀ọ̀kan wa. So ìdáláre Ọlọ́run nínú òtítọ́ àti òdodo rẹ̀ lórí ayé mi lórí ayé rẹ̀ lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa òun ló ṣàgbára títí wa láti lè ṣe kéde láti lè mọ gbọ́ láti lè mọ rí láti lè mọ wò àti láti lè mọ ṣe gbogbo tí ẹnì kọ̀ọ̀kan wa ṣe níbi tá a bá wà mọ́ lóore kò sì mọ ìyẹn palẹ̀mọ́ láti mọ ìyẹn nítorí pé kíni láti àkókò ìlọ bá a ṣe ń palẹ̀mọ́ láti kó nínú abala kọ̀ọ̀kan nínú abala méjì ọdún 2024 tá a sì wọnú abala kejì lọ títí ọdún 2024 yìí kò sí ohun kan tó kù èmi àti ẹ kù gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run kò sí ohun kan tó kù gbogbo àwọn tí a pè ní àwọn ọmọ Ọlọ́run àwọn ojúlówó ọmọ Ọlọ́run àwọn ajogún Ọlọ́run àwọn àjùmọ̀jogún Ọlọ́run nínú Kristi Jésù ju pé kíni rí rere ayọ̀ ìtọ́ga tó lógo tó tóbi jọ tí ò lẹ́gbẹ́ tí ò lódì wọn tí kò lákàwé ìtí ẹnikẹ́ni kò ní lè gbà kú lọ́wọ́ ẹnìkankan wa ìtí ẹnikẹ́ni kò ní lè jí lọ́wọ́ ẹnìkankan wa ìtí ẹnikẹ́ni kò ní lè dùn mọ́ wa lọ́wọ́ ìtí ẹnikẹ́ni kò ní ṣe kíni kò ní lè gbẹ́sẹ̀ lé tó túmọ̀ sí wípé láti àkókò lọ ẹ̀tọ́ rẹ ẹ̀tọ́ mi ẹ̀tọ́ gbogbo àwọn àyànfẹ́ kò tó ṣe gbẹ́sẹ̀ lé fẹ́nikẹ́ni mọ́ ó gbogbo ọ̀nà ibikíbi tó bá wà ó ti bẹ̀rẹ̀ sí ti gbígbà padà bẹ́ẹ̀ ni gbogbo kọ́ lọ́jọ́ pípẹ́ ní kankan wà ó ti bẹ̀rẹ̀ sí ti pa padà nítorí pé kíni Ọlọ́run nínú òtítọ́ àti òdodo rẹ̀ ó ti ṣe ìdájọ́ rẹ̀ ó sì ti dá ọ láre ó ti dá mi láre ó ti dá gbogbo àwọn àyànfẹ́ láre ohun tó kó wa kó ní pé ká mọ dúpẹ́ ká mọ yọ̀ ká sì mọ yọ̀ Ọlọ́run lógo ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alẹ́ ọgbọ́n ìmọ̀ àti Ọlọ́run aláyé èyí tí ayé ẹnì kọ̀ọ̀kan wá nínú láti mọ tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run láti mọ gbé nínú ọ̀rọ̀ rẹ̀ àti láti mọ rìn nínú ọ̀rọ̀ rẹ̀ láti mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ àti láti lè mọ rírì rẹ̀ láti mọ yìn láì sinmi àti náṣẹ́rẹ́ ní gbogbo òrèdóòrè ní gbogbo àkúgbà ní gbogbo ọjọ́kọjọ́ Ọlọ́run ayérayé ọ̀gá ògo jùlọ ní orúkọ Jésù Kristi ó gbé wọ ẹnìkọ̀ọ̀kan wa Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́mẹ̀ta ayérayé bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún oore ọ̀fẹ́ àtàánú láti mọ orí gbà ní gbogbo ọ̀nà lọ́dọ̀ rẹ̀ fún títóbi rẹ̀ nínú ayé mi nípa ẹ̀kọ́ rẹ̀ ìtọ́ tó fi kọ́ mi tó fi bọ́ mi ní òwúrọ̀ àdúrà pẹ̀rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo yìn ọ́ lógo bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé ṣe èmi yìn ọ́ lógo atóbi jùlọ mo dá gbogbo padà sọ́dọ̀ mo sọ wípé ṣe fún agbára ẹ̀kọ́ rẹ̀ yìí bí ìtọ́ tó tún fi bọ́ mi tó tún fi kọ́ mi tó tún fi sì mí ilé àkọ́tún ní ìdájí láti fi jọ ní kùkù tó ní bàbá gba ọgbẹ́ àti èmi bá lẹ́gbẹ̀rún ọkọ̀ mọ̀tò láti fi yìn ọ́ gbogbo olú bàbá jẹ́ ọkọ̀ mọ̀tò láti fi yìn ọ́ ní gbogbo ọ̀nà mo sọ wípé ṣe ní gbogbo ọ̀nà mo gbé ọ̀gá àní gbogbo ọ̀nà mo fọpẹ́ fọ́ ní gbogbo ọ̀nà mo fi yìn fọ́ mo sọ pé kábíyèsí rẹ̀ wọ Ọlọ́run ayérayé fún agbára àti àṣẹ ẹ̀kọ́ rẹ̀ yìí bí ni ètò ti fi kọ́ mi tó ti fi gbọ́ mi tó ti fi yé mi gẹ́gẹ́gẹ́ àìrí kóṣùkòtò ẹ̀jẹ̀ àwòrán ní ọ̀tún láti mú kí ayé mi kó túbọ̀ kún fún agbára rẹ̀ jù àti wá lọ láti mú kí ayé mi kó túbọ̀ kún fún òmìsí àti tóbi rẹ̀ jù àti wá lọ ó ṣe bàbá ọmọ ẹ̀mí mímọ́ ó ṣe àtóbi jùlọ ó ṣe olóró ọ̀fẹ́ ológun jùlọ bá wà. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún ẹ̀kọ́ rẹ̀ yìí bí ìtí ọ̀tún mú mi gbọ́ ìtí ó tún fi kọ́ mi lóore yìí
láti sọ mí di ìdáláre pátápátá. Ìjẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá tún dìde ìdájọ́ mìíràn àbí tó tún dìde ẹ̀sùn kan mìíràn, ọwọ́ ara rẹ̀ àníyàn mọ̀ fi ṣe rẹ̀ yóò sì mọ̀ jì sínú kòtò tó kankan bá fi ọwọ́ ara rẹ̀ gbé. Bàbá gba ọpẹ́ àti ìyìn mi, àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ìwọ Ọlọ́run òtítọ́, ìwọ Ọlọ́run òdodo. Mo dá gbogbo ògo àti padà sọ́dọ̀ rẹ ìwọ Ọlọ́run olùdániláre tó dábì láre nípasẹ̀ àwọn ẹ̀kọ́ rẹ iyebíye tí wọ́n fi kọ́ tó tún fi bọ́ mi tó tún fi yebíyebí ní òwúrọ̀ láti fi mi lọ́kàn balẹ̀ pé ìwọ ti dá mi láre. Ẹnikẹ́ni ò tún sí láti ṣe ìdájọ́ àbí láti ṣe ìdálẹ́bi kankan fún mi mọ́. Ìpè ẹni yòókù tó bá dán wò láti tún pè mí lọ́jọ́ àbí láti ṣe ìdájọ́ àbí láti dá mi lẹ́bi, ó àríwó ara rẹ̀ ni yóò mọ̀ sí ara rẹ̀, àníyàn mọ̀ sí òkú tó gangan fún ara rẹ̀ gbẹ, yóò mọ̀ sí òkú tó gangan fún ara rẹ̀ gbẹ, àyè gbogbo ọ̀rọ̀ yóò mọ̀ fún ara rẹ̀ ṣíra rẹ̀. Ọlọ́run bọ̀ mọ̀ lóore oore lánìí tí wọ́n ṣe bàbá gba ọpẹ́ àti èmi. Bàbá fún ẹ̀kọ́ rẹ̀ bí etí wọ́n kọ́ mi tí wọ́n fi gbọ́ mi tí wọ́n tún mú kí ayé mi àníkó tún lè bọ́ pátápátá ló bó ti ṣe ìdálẹ́bi. Ìjẹ́ pé ẹnikẹ́ni tó bá tún dìde ìdájọ́ mìíràn àbí ìdálẹ́bi fún àbí gbé mi lọ́rọ́ sínú ìgbèkùn mìíràn àní fúnra rẹ̀ àní yóò mọ̀ fún ara rẹ̀ ṣíra rẹ̀. Olúwa ò ṣe ayé rẹ̀, ò ṣe ológo jùlọ, ò ṣe olórọ̀fẹ́, ò ṣe ìgbẹ́ àti pé mo yìn ọ́ àní mo júbà rẹ̀, mo kan sára sí ọ, mo yìn ọ́, mo júbà rẹ̀, mo kan sára sí ọ, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ títí lè bí ọmọ yẹn sí bọ̀ fògo forúkọ rẹ̀. Ìjọ pé àánú rẹ̀ ló ti sí dáadáa, ìjọpọ̀ rẹ̀ kọ̀ lákàmì kọ̀ lẹ́gbẹ́ kò lójú wọn lórí ayé mi. Ọmọ ṣe Ọlọ́run ayérayé, o ṣe Ọlọ́run ọ̀gá àgbo mẹ́ta fún ọ̀gá ọ̀gá. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Olúwa ṣe nítorí pé ayé mi bẹ̀rẹ̀ sí ní fọ̀ nínú ògo, ayé bẹ̀rẹ̀ sí gbilẹ̀ nínú ògo, ó sì bẹ̀rẹ̀ sí gbòòrò nínú ògo nípasẹ̀ àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ iyebíye tó kún fún agbára àti àṣẹ rẹ̀ èyí tí ó ti fi kọ́ mi tó ti fi bọ́ mi ní òwúrọ̀ ní gbogbo ọ̀nà. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Èmi yìn ọ́ bàbá, mo gbórúkọ rẹ̀ ká mọ́ sọ wípé o ṣe èyí fún ayé ìgbé àìtí omi kọ́ bẹ̀rẹ̀ sí ní fọ̀ nínú ògo, kọ́ bẹ̀rẹ̀ sí gbèrè nínú ògo, kọ́ bẹ̀rẹ̀ sí gbòòrò nínú ògo nípasẹ̀ agbára àti àṣẹ ẹ̀kọ́ ọ̀rọ̀ ibi tí ó ti fi kọ́ mi tó ti fi bọ́ mi ní òwúrọ̀ ní gbogbo ọ̀nà. Mo gbórúkọ rẹ̀ ga, àìní gbogbo ọ̀nà mo yìn ọ́ lógo, àìní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún ọ. Ìbà rẹ̀ o Ọlọ́run òtítọ́, Ọlọ́run òdodo, Ọlọ́run àwímọ́ yẹn mẹ́ta kan gba ọpẹ́ àti ìyẹn mi. Nítorí pé ayé mi ò tún bẹ ìkorò nílẹ̀ àti oṣù àtiṣẹ́ mọ́, ayé mi ò tún bẹ ìgbèkùn mọ́ àti ìdádúró mọ́ ní orúkọ Jésù Kristi. Ọmọ ṣe àní pẹ̀lú ẹ̀kọ́ ọ̀rọ̀ iyebíye tí wọ́n ti fi kọ́ mi tó ti fi gbọ́ mi ní ìdájí ní kùtùkùtù rẹ̀. Mo yìn ọ́ lógo nítorí pé ayé mi bẹ̀rẹ̀ sí ní fọ̀ nínú ògo, ayé bẹ̀rẹ̀ sí gbélé nínú ògo, ayé bẹ̀rẹ̀ sí tinú ọlábọ́lá nínú gbèga bọ́lùgbà inú ìṣeré bọ́ọ̀lù ṣeré inú ògo nọ́lá inú bùkún bọ́ọ̀lù bùkún ògo yìí láti pẹ́ ní forúkọ rẹ̀. Ọpẹ́ yàtọ̀ gbó forúkọ rẹ̀, ẹrù ṣẹṣẹ bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Títí ayé lèmi ò mọ ìyìn Ọlọ́run ayé rẹ̀, títí ayé lèmi ò mọ gbogbo àtòbí jùlọ, títí ayé lèmi ò mọ ìyọ̀ ọba tó ń jẹ́ ìbáyé mọ́ bẹ̀rù ní gbogbo ọ̀nà. Ọmọ ṣé o ní gbogbo ọ̀nà ní forúkọ rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Àánú ni mo béèrè fún, bàbá ṣàánú fún mi, dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú, Ọlọ́run ìrọ̀fẹ́, àánú ni mo béèrè fún, bàbá ṣàánú fún mi, dárí gbogbo tí ń ṣẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́ nínú rẹ̀. Ayérayé o, mo béèrè fún àánú, àánú ni mo béèrè fún ní ọ̀tún sẹ́yìn. Bàbá bójú rẹ̀ láti orí sẹ́yìn, bàbá wá túbọ̀ ṣàánú fún mi, wá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Àwa wíkà kò sí fún tí wọ́n fẹ́ ṣe pé àní ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mi di mímọ́. Dárí gbogbo tí ń ṣe lókọjá mi jì mí, Olúwa sọ mi di mímọ́. Dárí gbogbo tí ń ṣàṣírí mi jì mí, Olúwa sọ mi di mímọ́. Àánú rẹ̀ tó ń sògo nínú ìdájọ́ ni mo béèrè fún ọ. Bàbá ọ̀yà fẹ́ ẹnu ẹ̀ bá mi ṣe, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mi di mímọ́. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mi di mímọ́ pẹ̀lú orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́mẹ̀ta. Ọlọ́run àánú, nítorí ìṣeunfẹ́ àtàánú rẹ̀ tó wà tó dúró títí láláyé, ìrìbọmi ọ̀tun ni mo béèrè fún ọ̀nà ẹ̀jẹ̀ Jésù Kristi tó sàn ní Káfárì. Ẹ ṣe ìrìbọmi ọ̀tun fún mi bàbá, tí gbogbo ọ̀nà tí gbogbo agbára tó fi jọ̀dọ̀, ẹ ṣe ìrìbọmi ọ̀tun fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sàn ní Káfárì. Ọ̀yá àní gbogbo tí ń ṣàkọsílẹ̀ ibi búburú àdára gbogbo èké ìta kọ nípa mi, ẹ̀yà kọ́ bẹ̀rẹ̀ sí di píparẹ́, àti ibi tá a kọ́ sí àti ohun tá a kọ́ sí àti ẹni tó kọ́ àti gbogbo tí wọ́n fi kọ́, kí gbogbo wọn kọ́ bẹ̀rẹ̀ sí di píparẹ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìrìbọmi ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù tó sàn ní Káfárì, ọ̀yá ṣe fún mi bàbá, kí ayé mi kò di mímọ́. Gbogbo tí ń ṣiṣẹ́ àwọn ka ènìyàn èyí kò wù kó lè jẹ́ èyí tí wọ́n ti ṣe parí àbí tí wọ́n ti fẹ́ ṣe, gbogbo wọn wọ́n dá
kó bàjẹ́ pápátá lórí ọ̀rọ̀ ayé mi, lórí gbogbo tí ń ṣe, lórí iṣẹ́ mi, lórí gbogbo ṣe ní mi pápátá. Àní kébì kí dáṣẹ́gun lọ lórí ayé ẹnì kọ̀ọ̀kan wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní nígbà gbogbo ọjọ́ gbogbo nínú ìrìnàjò gbogbo lọ́nà mi gbogbo níbikíbi yòówù kó wù kí lọ wà, Olúwa kí mọ́ tẹ́ni dáláre nípa ìrìbọmi ọ̀tun èyí tí wọ́n náà àlàyé ṣe fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀dí káfárì ni. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ tẹ ẹ̀jẹ̀ Jésù ṣe ìrìbọmi ọ̀tun fún mi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi sọ̀dí káfárì. Bàbá ayé mi kò dì mọ́ pápátá jọ tí wá lọ, ìrànlọ́wọ́ ojú rere, àánú, oore ọ̀fẹ́, àtìlẹ́yìn rẹ̀, ìgbéga rẹ̀, ìṣirò gbọ̀tìdá láti dá láre rẹ̀ kí ìgbà tí ènìyàn gbogbo kí bẹ̀rẹ̀ sí ní rí wọn gbà ju ti àtẹ̀yìn wá lọ lọ́pọ̀lọpọ̀ ní àlejò àti náà níṣẹ́ kò. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi. Ìrìbọmi ayọ̀ ọ̀tun ni mo béèrè fún bàbá láti òkè láti orí tèmi bàbá ayé gbé wọ̀ mí lódìdí. Olúwa ṣe ìrìbọmi ayọ̀ fún mi tí gbogbo agbára ni tó fi jọ́ lọ́rùn ni. Ayé ṣe ìrìbọmi ọ̀tun ayọ̀ fún mi ní gbogbo ọ̀nà tó bá fi jọ́ lọ́rùn ni. Àní ìrìbọmi ni mo béèrè fún láti òkè bàbá wá ṣe ìrìbọmi ayọ̀ fún mi. Ayé mi ọ̀yà kọ́ wá kún fún òmìnira àdéṣe. Bàbá kí ni gbogbo tí ń ṣàkóṣílẹ̀ ibi, kí ni gbogbo tí ń ṣàkóṣílẹ̀ búburú, àti kí ni gbogbo tí ń ṣàkóṣílẹ̀ àwọn ibi àwọn ìka ìlera èyí èyí tájú ṣe nípa mi, tájú kọ́ nípa mi. Ẹ̀jẹ̀ Jésù ló ṣe yakọ́pa gbogbo rẹ̀, àti gbogbo wọn àti gbogbo ètò àtẹnitọ́kọ́ àti ohun tí wọ́n fi kọ́ gbogbo àti kí wọ́n di pé parí pápátá, àti kí wọ́n di wúwọ̀ lòdùdú pápátá. Bàbá fi àjùlọ ọ̀rọ̀ hàn, ọ̀yà fi agbára rẹ̀ hàn, yíyá ológo. Bàbá jábí láti jẹ́ agbára rẹ̀, jẹ́wọ́ wípé wọ́n ní Ọlọ́run ní orúkọ Jésù Kristi, àìjẹ́wọ́ wípé wọ́n ní Ọlọ́run àtòbíjọ́ ní orúkọ Jésù Kristi. Fi agbára àti àjùlọ ọ̀rọ̀ hàn ní gbogbo ọ̀nà tó bá fi jọ́ lọ́run ni. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀. Ayé rẹ̀ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀. Èyí tí èmi fi lè máa jẹ́ alágbára nínú rẹ̀ ju àtẹ̀wá lọ láti máa rìn nínú ìfẹ́, nínú àṣẹ, nínú àná, nínú tọ́ni àti kọ́ni rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi. Èyí tí èmi fi máa ké sí òfin àti àṣẹ rẹ̀ tí ẹni ké owó tí èmi ò fi ní bọ́ sínú ìdálẹ́bi mìíràn mọ́ àbí sínú ìdájọ́ mìíràn mọ́, èyí tí ṣe ìdájọ́ àwọn ènìyàn. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Èyí lẹ́bi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún bàbá yá gbé wọ̀ mí lódìdí. Èyí lẹ́bi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ayé rẹ̀ gbé wọ̀ mí lódìdí. Èyí tí èmi ò fi lè mọ gbé nínú ìfẹ́ rẹ̀ nínú àṣẹ nínú tọ́ni rẹ̀ ojoojúmọ́. Èyí tí èmi fi mọ kí èsì ọ̀dọ̀ mi àjò mi gbàgbọ́ níwájú rẹ̀. Èyí tí èmi fi ní bọ́ sínú ìdálẹ́bi àbí ìdájọ́ àwọn ìkàwé ní ibi búburú kọ̀ọ̀kan mọ́. Bàbá ayé kún mi fún agbára, kún mi fún ẹ̀mí mímọ́. Ayé kún mi fún agbára, kún mi fún ẹ̀mí mímọ́. Mo béèrè fún àkọ̀tun agbára, mo béèrè fún ẹ̀mí mímọ́ rẹ̀. Ayé mo béèrè fún àkọ̀tun agbára, mo béèrè fún ẹ̀mí mímọ́ rẹ̀. Láti òkè bàbá kún mi fún agbára rẹ̀, ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún mi fún agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀. Èyí lẹ́mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí. Èyí lẹ́mí mímọ́ àti agbára mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí. Èyí lẹ́mí mímọ́ àti agbára rẹ̀ dà láti òkè wá ayé rẹ̀ bàbá gbé wọ̀ mí lódìdí. Jẹ́wọ́ wípé wọ́n Ọlọ́run alágbára ayé mi kún fún agbára àti lẹ́mí mímọ́ rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayé rẹ̀ yìí bàbá kọ́ mi fún agbára àti lẹ́mí mímọ́ rẹ̀. Jújà àtẹ̀yìn wá lọ ọ̀rọ̀ rẹ̀ kó tó bọ́ gbẹ́nu bó ṣe gbẹ́nu kó àmọ́ ṣòṣòro bó ṣe ṣòro lọ. Àní jújà àtẹ̀yìn wá lọ òfin rẹ̀ kó tó àmọ́ jẹ́ pé pamọ́ fún mi ju bí mo ṣe ń pa àwọn ọmọ lọ láti lè wá lọ. Kébì kankan fúnra mi kí wá tó wá jẹ́ ìmọ́lẹ̀ ju bó ṣe jẹ́ ìmọ́lẹ̀ lọ láti mọ̀ mú kí ògo àti kó tó mọ̀ jẹ́ ìbò jẹ́ tirẹ̀ lọ. Ìtẹ́ pé ẹnikẹ́ni ò tún ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àní láti lè pè mí lẹ́jọ́, àní láti lè dá mi lẹ́jọ́, àní láti lè dá mi lẹ́bi mọ́. Ìjẹ́ pé gbàgbọ́ lè mímọ́ jẹ́ nìdá láàrin. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Èyí lẹ́bi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ayé rẹ̀ bàbá gbé wọ̀ mí dídí. Èyí lẹ́bi mímọ́ àti agbára mo béèrè fún atóbijọ́ ní orúkọ Jésù gbé wọ̀ mí dídí. Àìmí àìlẹ́bi mọ́ bẹ̀ bàbá kún mi fún agbára, kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀. Ìjẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ èyí tó bomi gbọ́ lóore lójoojúmọ́ ní gbogbo gbà. Àní kẹ́kẹ́jọ́ títà rọ àyè yóò fi lọ gbé lòbí tó ẹ̀tẹ̀ wá lọ. Àyè yóò fi mọ gbilẹ̀ ní ayé mi dàtẹ́ lọ. Yóò fi mọ lápá ní ayé mi dàtẹ́ lọ. Àyè yóò fi mọ ní gbogbo rere ní ayé mi dàtẹ́ lọ. Èyí tí ayé mi fi lè kó fún ìmọ̀lẹ̀ ju bó ṣe kú mọ̀ lọ àti iyọ̀ ju bó ṣe kó fún yọ lọ. Yóò fi mọ jẹ́ àyè agbára ju bó ṣe jẹ́ agbára ní ayé mi dàtẹ́ lọ. Ìtọ́ bẹ̀rẹ̀ kẹ́lẹ́ bí wípé àyè nígbà gbogbo ní ọjọ́ gbogbo èyí yóò dé mọ gbé nínú ìfẹ́ ìwé sì mọ kéṣe àlẹ́ gbogbo ìfìyú kò nínú ìfẹ́ àti àṣẹ nìyẹn nígbà kọ̀ọ̀kan. Ètí ẹgbẹ́ kì yóò ṣiṣẹ́ owó kó kàbẹ́rẹ́ kẹ́nìkan àyè tí ó tún lè ṣe ìdájọ́ àbí pèmí ọjọ́ àbí fi yún sùn àbí tí gbogbo lọ sí ìgbò kankan mọ́. Ìjọba
ìwọ sá ti dàbí láàrin pátápátá ìwọ sì ti fún mi ní òmìnira pátápátá ìdálẹ́bi kankan kò ṣe fún mi mọ́ Olúwa kún mi fún agbára ó yá kún fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí rẹ èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ ni mo bìí wá gbé wọ̀ mí lódìdí èyí tí ọ̀rọ̀ rẹ èyí tí mo gbọ́ tí mo gbọ́ lójoojúmọ́ èyí tí ó fi mọ gbilẹ̀ tí ó fi mọ ní gbogbo tí ó sì mọ gbòòrò nínú ayé mi nígbà gbogbo àyítágbára tàṣẹ èyí tí ẹnikẹ́ni ò ní ṣe àyíláti lè ṣe ìdájọ́ kan àbí gbẹ̀mí lẹ́jọ́ kan àbí gbẹ̀mí ní ebi rẹ àbí dábí lẹ́bi kan àbí lọ́mọdé ọtún ìgbò kankan mọ́ bàbá kún fún agbára kún fún ẹ̀mọ́ rẹ ó yá kún fún agbára ó yá kún fún ẹ̀mọ́ rẹ èyí dẹ́mi bàtàgbà èyí tí mi fi lè mọ jẹ́ mọ́ ní gbogbo ọjọ́ ayé mi ó yá gbé wọ̀ mí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ bàbá àní ọ̀rọ̀ rẹ tí mo ti gbọ́ kọ́ wípé kí ni gbogbo olóyún ká olóyún bí ẹ̀ṣẹ̀ ọ̀ní ọwọ́ òfin jẹ́ ó gbẹ àní ó sì kó sí ìjì sínú ihò tó gẹ́gẹ́ fún ara rẹ̀ gbẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní èmi ò mọ ìyàn èmi sì mọ kọrin ògo yìí sí wọn lọ́rọ̀ nígbà gbogbo ẹ̀yà kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ Ọlọ́run kí gbogbo ẹnikẹ́ni yóò kó wù kó jẹ́ àní tó kó àjọpọ̀ níbi ní búburú ní àdára nípa tèmi tó lè mọ̀ dé sí àjọ fúnra mi àní kí mọ́tò mọ̀ jì sínú kò tó tàgbẹ́ fúnra mi kí mọ́tò mọ̀ fúnra wọn ṣe ra wọn ìtọ́ba jábí rẹ̀ ní wípé àní orin yìí orí ọpẹ́ rẹ lẹ́nu mi ẹ̀yà kó tó mọ̀ pọ̀ ṣùgbọ́n àti wá lọ ìyẹn pé ẹ̀rí rẹ̀ mi kọ́ bẹ̀rẹ̀ pátápátá ní gbogbo ọ̀nà gẹ́gẹ́ bí àní ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ tí wọ́n ti fi gbọ́ mi tó ti fi kọ́ mi tí orí rẹ̀ sọ mi pé kí ni ìwọ ti dá mi láre ìdálẹ́bi kankan kò sí fún mi mọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí dàbí mímọ́ àti agbára rẹ mo béèrè fún wa gbé wọ̀ mí lódìdí èyí dàbí mímọ́ àti agbára mo béèrè fún ní àkọ́tún Olúwa gbé wọ̀ mí lódìdí ní gbogbo ọ̀nà láti bọ̀ kún mi fún agbára sí ní ẹ̀mí mímọ́ rẹ sẹ́ ayérayé ayé mi akótó bọ̀ fọ̀ ní ògo ìbò tí wọ́n mọ̀ gbẹ̀rún ògo ìbò tí wọ́n ayé mi kọ́ àwọn gbẹ̀rún ògo àìkí ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n ti kọ́ tó fi gbọ́ ní òwúrọ̀ èyí tí wọ́n sọ wípé kí ni olóyún bí ẹ̀ṣẹ̀ olóyún kà àní ó sì wà òfin ó gbẹ́ kótó tó ṣe àní ó sì ti sún àní gbogbo àní kó tó bẹ̀ fìdí mẹ́ta ayé mi èyí tó yẹ pé àní owó rẹ̀ yóò rí ọpẹ́ nìkan àní kọ́ àti wọ́n bọ̀ kún ẹ̀dùn gbòsì lọ àní kébò tó mọ̀ pọ̀ ní èrè ètò àti wa lọ ayé mi kó tó mọ̀ kún fún èrè gbòsì kún èrè lọ àní kó tó mọ̀ kún fún ìyìnlógo rẹ̀ gbòsì kún fún ìyìnlógo rẹ̀ àní orí ọpọ̀ nìyẹn kó tó mọ̀ pọ̀ lẹ́nu gbòsì kọjú àti wa lọ bàbá kọ́ mi fún dẹ́mi mímọ́ àti agbára rẹ̀ èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ̀ sẹ́yìn gbé omi lójijì ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ti fi gbọ́ mi tó ti fi kọ́ mi èyí tó rẹ̀ sọ pé àní wọ́n ti dá mílíọ̀nù ìdábẹ́ kò sí fún mi mọ́ ọ̀yà kó tó mọ̀ fìdí múlẹ̀ gbòsì fi ayé mi ayé mi yakọ́ àmọ́ fọ̀ ní ògùn gbòsì fọ̀ ní ògùn lọ ayé kọ́ mọ̀ fọ̀ ní ọ̀la ìgbòsì fọ̀ ní ọ̀la rẹ̀ lọ ayé kọ́ mọ̀ fọ̀ ní ìbùkún gbòsì fọ̀ ní ìbùkún rẹ̀ lọ ògo àti kó tó mọ̀ jẹ́ tirẹ̀ gbòsì jẹ́ tirẹ̀ lọ ayé mi lọ bàbá kún mi fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí rẹ èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ kan tó mo bèrè fátó gbé wọn bó ṣe gbé wọn mi lọ àyíláti mọ̀ kẹ́ni tó ti mọ̀ kọ́ ayé tó ti mọ̀ kọ́ ní ìgbésí kan lọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayẹyẹ kọ́ mi fún agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ àrí ní ọ̀tún àtúbọ̀ sọmi di apáta ìdìgbòrò iná àti àràjòrò nínú rẹ̀ ju ti àtẹ̀yìnwá lọ láti mọ ọkọ láti mọ lòlú gbogbo tí ṣe sátánì àtàríkiri àtijọ́ gbogbo àtàrí níbi pátápátá gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí dẹ́bi mímọ́ àti agbára rẹ mo béèrè fún bàbá gbé wọ̀ mí lójijì èyí dẹ́bi mímọ́ àti agbára mo béèrè fún ayé gbé wọ̀ mí lójijì nínú rẹ àyíṣẹ́ wàá túbọ̀ sọ mi di àpáta ìdá àti arájú nínú àti wàá lọ nínú rẹ àyíláti mọ gbogbo tí sẹ́tánì àtàrí kiri àjọ mọ̀kọ àwọn ìkàwé níbẹ̀ ní búburú pápátá àyíláti mọ gbogbo tí ń ṣe ìgbìmọ̀ bí ibi mọ̀ kòkò ìbú máa wọn ní búburú láti mọ ọdún pápátá láì kò sí ibi kankan bàbá àdìkún mi fún ẹ̀mí ọkùnrin fún agbára rẹ àyíláti kún mi fún ẹ̀mí ọkùnrin fún agbára rẹ jùlọ ọlọ́run àjùlọ ọlọ́run ológojọ yakun fún ẹ̀mí mímọ́ rẹ olùyàkùn fún agbára rẹ yakun fún ẹ̀mí mímọ́ olùyàkùn fún agbára rẹ agbára tó ju gbogbo agbára lọ ìdẹ́mi mímọ́ rẹ tó ta gbogbo agbára àdìgbò bèrè fún yàgbó wọ̀mí tó dídí ní gbogbo ọ̀nà bàbá kún fún agbára kún fún ẹ̀mí mímọ́ rẹ sẹ àyè gbogbo ló wá kún fún agbára kún fún ẹ̀mí mímọ́ rẹ ẹ̀yà fi àjù àti tóbi ọkọ̀ lọ ayé má kún fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ àyè nínú àjù gbogbo ní orúkọ Jésù Kristi àkítúbọ̀ jalagbára lóde bọ́ jágbára èyí náà àti agbára àpáta àti gbòdúró rẹ èyí náà àjù náà àtàpá àti gbòdúró rẹ láti mọ olùgbò òṣìṣẹ́ dàtà ìjọba òkúrọ̀ níbi kíbi ó kéré dé nígbà gbogbo kíbi ó ta ní gbogbo tí o máa ṣe bàbá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára ńlá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára èyí dẹ́bi bàtà agbára rẹ bàbá gbé wọ̀ mí lójijì èyí dẹ́bi bàtà agbára rẹ Olúwa gbé wọ̀ mí lójijì àmọ́ fi àjùlá sí tóbi agbára kan ní ayé bòjì agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ àníjú tí àtẹ̀wé látọ̀ sọ méjì ẹ̀rù ńlá àti jìjìlá nínú rẹ̀ èyí jẹ́ pé gbogbo wíkíbi tí mo bá wà àní kíbi yóò kó tí wọ́n ti dé mọ́ kọ́ àjọpọ̀ níbi búburú nípa tèmi
àì gbogbo wọn àníwọ̀n bọ̀ bu ẹ̀jẹ̀ ara wọn ní àmúyó náà bó sì mọ̀ jẹ́ ara wọn ní àjẹrù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ ni àníwọ̀n mọ̀ jù sínú kòtò táwọn ẹ̀kọ́ fọ́ra wọn bẹ́ẹ̀ ni ó sì mọ̀ tẹ̀sí ara wọn bọnú àwọn ìtí wọn bá dé sílẹ̀ fúnra wọn ìtúwẹ́ pé àní gbogbo bí kíbi tí mo bá wà bí kíbi tí mo bá dé yíyọ àní ni wọ́n mọ̀ yọ dànù àní pẹ̀lú nípa ẹ̀rù jójó àti ìjìnìjìnì ńlá ètí ọmọ bò wọn ìyẹn gbogbo àwọn ẹni kàwé ẹni bẹ́ẹ̀ ni búburú àní sọ́bí di ẹ̀rù láti jìnnà nínú rẹ ìtúwẹ́ pé ẹnikẹ́ni kan àbí agbára kàbí owó kan kì yóò tún ṣe mọ́ láti mọ dúró lójú ọ̀nà mi láti mọ ṣe ìnira ìdíwọ́ ìdìní àbí àtakò àbí ìrẹ́nu fún ayé mi mọ́ láti mọ ṣe rere àti láti mọ fọ̀ lílo ogo bẹ́ẹ̀ ni ohun gbogbo ṣe tèmi kọ́ pàápàá àníkẹ́ni òní ní pàtàgbára àti láti lè fọwọ́ kàn wọ́n mọ́ àní ibi ní búburú àti ní àdára orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí dẹ́bi mímọ́ àti agbára rẹ mo bèrè fún ọba gbé wọ̀ mí lódìdí àní ní àkọ́tún jútà tí wọ́n á tó ọkọ mi fún agbára àti dẹ́mi mímọ́ rẹ àìmí àìmọ́ rẹ àní jútà tí wọ́n á tó ọkọ mi fún dẹ́mi mímọ́ àti agbára rẹ agbára tí dẹ́mi rẹ mi kò tó láti ọkọ mi fún agbára àti dẹ́mi mímọ́ rẹ ọ̀yà àdédò rẹ sọ bí di ẹ̀rù ńlá àti jìnnà ní ẹ̀kọ́ bá dájú àti wá lọ láti sọ bí di ẹ̀rù ńlá àti jìnnà ní ẹ̀jọ̀ àti wá lọ tó bẹ́ẹ̀gẹ̀ àìdébi wípé àní gbogbo mi kíbi tí a ti kó àjọpọ̀ débi ní búburú dé pàtì mi sẹ́ ibi yóò kó wù kọjá bó ti wù kó jìnnà bó ti fẹ́ mi tó àní ibi yóò kó wù kọjá àní àmúyó ní obi ọtí wà ní kó mọ mọ ìjà wọn ní àmúyó àjẹrún àníkọ́ mọ jẹrán náà tó pé ẹnu wọn lọ́wọ́ àní wọn fi di rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ni àníkọ́ mọ jì sínú kòtò gbogbo tí wọ́n fọ́ra wọn gbé gẹ́gẹ́ bí a sì fi di rẹ̀ múlẹ̀ lórí ìwé mímọ́ àníkọ́ tí wọ́n fi mọ tẹ bọ́sí tẹ́tẹ́ àwọn pọnú àwọn tí wọ́n jẹ sílẹ̀ pẹ̀lú àníṣọ́ ní ti ẹ̀rù láti jìnnà nínú ẹ̀ tó bẹ̀rẹ̀ níbi wípé kí ni àní kì yóò sí owó kan agbára kan àbí ìgbìmọ̀ kan àbí ẹnikẹ́ yóò kó òwú kó lè jẹ àní tí ó tún lè mọ dúró lójú ọ̀dọ̀ mi àbí sẹ̀díwọ́ àbí tàtàkọ àbí ìgbé lẹ́jọ́ àní láti mọ yẹmi ayé mi lára mọ́ bí kò ṣe pé àní yíyọ́ ọ̀dọ̀ ọmọ yóò dànù nígbà gbogbo olú akúnfàgbára kún fún ẹ̀mí rẹ ìjẹ́ pé gbogbo bí kíbi yóò kó òkè lè jẹ́láyé àbí kíbi tí wà gbogbo tí ń ṣe ìjọba kan àti àwọn ibi ẹkún àyẹ̀ tí agbára gbogbo gbogbo àní yíyọ́ ọ̀dọ̀ ọmọ yíyọ́ dànù àní kún nípa ẹ̀rù ńlá àti jìnnìjìnnì èyí tí ọmọ bò wọ́n ti bu agbára tó fi jọ lọ́rùn ni bàbá kún fàgbára kún fún ẹ̀mí rẹ látọ̀ sọ bí ti ẹ̀rù láti jìnnìjìnnì rẹ láti ní orúkọ Jésù Kristi látọ̀ sọ bí ti ẹ̀rù láti jìnnìjìnnì ní orúkọ Jésù Kristi èyí dẹ́bi má tọkùn àtàbára ni mo bìrì fún agbé wọ̀ mí lódìdí nígbà gbogbo ní ọjọ́ gbogbo ẹ̀yà sọ bí ti ẹ̀rù láti jìnnà nínú rẹ̀ ìjẹ́ pé gbogbo àwọn ẹni búburú ni ní gbogbo ọ̀nà àní ìwọ́mọ̀ rí bẹ́ẹ̀ àdìwọ́mọ̀ sáwọ́ gbó ọ̀kọ́kọ́ nínú ogun ní pàtàgbàdà àti láti ojú níwájú mi àbí àṣẹ mi láti lè mi ra mọ́ pé o sì pé àdìwọ́mọ̀ ti àti pàtàkì agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé ẹ̀kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni ọ̀yá àní gbogbo tí ń ṣe ilẹ̀ mi ẹ̀tọ́ mi ògo mi ìpè mi èrè ayé mi pátápátá iṣẹ́ mi ilé àti ọ̀nà mi àwọn oníṣẹ́ mi àwọn òní mi pátápátá kó di gbígbà fún mi láì kó ẹyọ kan nípa ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo bèrè fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ láti kọ́ ọ̀yà gbé wọ̀ mí lódìdí mo bèrè fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ àjùlọ bàbá ní orúkọ Jésù gbé wọ̀ mí lódìdí èébé àdéhùn ni mo bẹ̀ ní orúkọ Jésù Kristi ọ̀yà ti gbogbo agbára tó fi gbogbo tó yà kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ọ̀yà gbogbo tí ṣe ilẹ̀ bí ògo mi pè mí ire mi àyẹ̀bọ̀ mi ṣe dá mi èrè ayé gbogbo pátá yà kó di gbígbà fún pátá láì kù sí mi kankan gbogbo tí ṣe àwọn oríṣà oríṣògùn àti ìrẹ́rẹ́ pátá àníkó dígbà fún pátá láì kù sí mi kankan àníkó sì mọ̀ dílò fún gbogbo agbára tó fi jọ pẹ̀lú ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ Olúwa kọ́ mi fún agbára kún fún ẹ̀mí mímọ́ rẹ àyà kọ́ mi fún agbára kún fún ẹ̀mí mímọ́ rẹ èyí dẹ́mi mímọ́ àti agbára ni mo bèrè fún agbé wọ̀n lódìdí èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ ni mo bèrè fún agbé wọ̀n lódìdí èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ ni mo bèrè fún Ọlọ́run ọ̀gá ògo ní orúkọ Jésù gbé wọ̀n lódìdí àní gbogbo tí ń ṣe ilẹ̀ bí ògo mi pè mí ire ayé mi ṣe rere mi gbogbo àìkó ti gbẹ fún báyà kò sí mi kankan àìkó sì mọ̀ jí ló fún mi pẹ̀lú ayọ̀ àti dúró pẹ̀lú ìdẹ̀ra pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àyè pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àti ẹ̀mí gángan Olúwa kún fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ ó yá kún fún agbára kún fún ẹ̀mí mímọ́ rẹ lákọ̀ọ́tàn gbogbo tí ń ṣe tọ́ba àti lẹ́mí ire mi agbára kò dìgbò agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún àkọ́tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ yàní ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àdìtò láì ṣẹ́gun láì ní àkùnrin àṣìlẹ̀ tí gbogbo agbára tó fi tó lọ ní akí bẹ̀rẹ̀ sí ní kó ìkórè ayọ̀ tó kún fún àpapọ̀ èrè rere èrè ayọ̀ èrè tó kún fún ògo ọlá ẹwà ìbùkún àti gbéga ìṣelógo dàlọ́là dàláre rẹ láti òkè látòrí tẹ̀mí mọ́ wá tó bẹ̀rẹ̀ tí ayọ̀ kò ní sí láti gbà pápá ọyá jẹ́ kí bẹ̀rẹ̀ sí ní kojú gbogbo agbára tó fi jọ̀rọ̀ porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àwọn abèrè fún agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún Ọlọ́run ọ̀gá ògo bàbá kún fún agbára sílẹ̀ mi mímọ́ rẹ, ayẹyẹ kún mi fún agbára sílẹ̀ mi mímọ́ rẹ, àjùlọ kún mi fún agbára sílẹ̀ mi mímọ́ rẹ. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ ẹ̀yàdí tí ní orúkọ Jésù mo bìí dákọ̀ ya gbé wọ̀ mi. Ọ̀yá ìkọ́ rẹ ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àdìtò dá ìṣẹ́kọ̀ọ́ ní àdìyà kún ó dà sílẹ̀ tó bẹ̀ jẹ́ ìkòrò sí láti gba ìkọ́ rẹ àyè tó kún fún èrè rẹpẹtẹ, èrè ńlá ni èyí tí ò dáfiwé tó dáfijọ́ ìjẹ́ pé iṣẹ́ bí ti ìbùkún rẹpẹtẹ àní èrè rẹpẹtẹ Olúwa àdìkí bẹ̀rẹ̀ sí ní kó wá ní àdìtò dá ìṣẹ́kọ̀ọ́ ní àdìyà kún ó sẹ̀ ìkọ́ rẹ tó fún ọ̀pọ̀pọ̀ ìbùkún ògo ọlá ẹwà títóbi rẹ ẹ̀bùrú rẹ bùpẹ́ pé àní láti orí tèmi mọ́ wa èyí tí a rẹ pé àní àyè kò ní sí láti gbà lọ́pọ̀lọpọ̀ àìdí àti ọ̀ṣẹ́kọ̀ bàbá yakun fagbà sí lẹ́gbẹ̀ẹ́ kébẹ̀rẹ̀ sí ní kóòrè ayọ̀ wọ̀nyí tí gbogbo agbára tó fi jẹ́ yakun fún lẹ́gbẹ̀ẹ́ àtàgbára rẹ sẹ̀ ọ̀yà kébẹ̀rẹ̀ sí kóòrè ayọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo ọjọ́ ayé mi ní àdìsí ọ̀ṣẹ́kọ̀ ní àdìyà kún àṣẹ ẹjọ́ gbogbo rẹ̀ àti gbogbo bàbá kún fagbára olùwàkún fúnlẹ̀ mi mímọ́ olùwàkún fagbára olùwàkún fúnlẹ̀ mi mímọ́ iná mi mímọ́ àti agbára mo bèrè fún agbówó mi lójijì iná mi mímọ́ àti agbára mo bèrè fún agbówó mi lójijì àríkébẹ̀rẹ̀ sí ní kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìdí àti ọ̀ṣẹ́kọ̀ ní àdìyà kún ẹsẹ̀ tó bẹ̀ já kò sí láti gba èyí gbogbo oríṣi bàjẹ́ tí wọ́n lọ́wọ́ àjọ àti wá lọ olùwàkún fúnlẹ̀ mi mímọ́ àti agbára rẹ̀ àyàkún fúnlẹ̀ mi mímọ́ àti agbára rẹ̀ lórúkọ Jésù bá tó fi lọ́lọ́run agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àní èyí ni àwọn ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹfà èyí tí ń ṣe ìdá kọ̀ọ̀kọ́ oṣù mẹ́fà kọ̀ọ̀kọ́ èyí tí ọ̀pọ̀ tọ́lípla ọdún sí méjì à ń wọnú oṣù mẹ́fà kejì èyí tí ó jẹ́ abala kejì ọdún 2024 èrè látòkè wá látòrí tèmọ́ ni mo béèrè fún ẹ̀yà sunsun ayé mi gbogbo tí ń jẹ́ oríire ayọ̀ ọ̀yà kọ́bẹ̀ sì di rọrùn fún mi láti mọ̀ ṣe ògo ayé mi ọ̀yà àdìkọ́ abúyọ pátápátá tó bẹ̀gẹ̀ débi wípé gbogbo àgbáyé ni ó mọ̀ wípé ìwọ Ọlọ́run ó ṣòwò ògo nínú ayé mi àníkò tó gbọdọ̀ wà nílẹ̀ mi lẹ́nu mọ́ ṣùgbọ́n ní lókèlókè níbi gíga tó dára tó lógo tó tóbi jùlọ ìtọ́rẹ̀wà jùlọ níbi tí ìwọ Ọlọ́run alààyè tí o ti ṣe ìlérí fún mi kó tó dábì tó sọ pé ọ dábì tògótògó àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run alágbára jùlọ ìwọ ọba tí ohunkóhun kò ṣòro fún láti ṣe ìwọ Ọlọ́run ẹlẹ́dàá àtóbi jùlọ àní ìwọ tó lágbára lórí gbogbo ìwọ ni mo képe ní orúkọ Jésù Kristi ọ̀yà àyè dìde nínú agbára rẹ nínú ọlára rẹ àyè tí gbogbo agbára tó fi jọ ju gbogbo tó bá fi jọ lọ́rùn tó fi jẹ́ àní ẹ̀mí àbí bó ṣe bẹ̀rù ọ̀yà súre sínú ayé mi bàbá dáṣọ ọ̀rọ̀ ayé mi Olúwa súre sínú ayé mi Olúwa dáṣọ ọ̀rọ̀ ayé mi ní orúkọ Jésù Kristi àdìbàṣẹ palẹ̀mọ́ kó nínú àwọn ìdá kìíní ọdún oṣù kẹfà yìí tó dá ọdún sí méjì táwọn ọdún ìdá kejì àní ọdún oṣù mẹ́fà mìíràn tó tún pa orí ọdún tí ó parí ọdún rẹ̀ tí ó sì ìdá kejì ọdún rẹ̀ bàbá ayé mi àníkọ́bẹ̀ sí fọ̀n togotogo ju àti wá lọ àní iṣẹ́ ilé ọ̀hún gbogbo ṣiṣẹ́ tèmi àkọ́bẹ̀ sí fọ̀n togotogo ju àti wá lọ òkú ayé mi kọ́ wa bóyọ pátápátá àìní mi wípé gbogbo ayé àní yóò mi tìtì tí ó ti gbogbo yóò sì mọ̀ wípé lọ́ọ̀tún àti lòdòdó ìwọ lọ́rùn àlẹ́ kò tó lọ́ kankan mọ́ alágbára jùlọ tí ń gbé ní ló ti ń gbé ní gàtí ìsìnkú níta tí ìṣàyè nínú ògo bàbá kọ́ mi fún agbára olùkúnfẹ́ bẹ̀rẹ̀ ya bá mọ̀ dáṣọ̀rọ̀ yìí bá sùn ìṣúná ayé mi sẹ́ eré ayọ̀ rere mímọ́ láti gbọ́dọ̀ gbogbo wa sùn ìṣúná ayé mi àdúgbò tó gbọ́dọ̀ wà nísàlẹ̀ mọ́ ṣùgbọ́n lókèlókè níbi gíga tó lógo tó tóbi jùlọ èyí tí ìwọ náà ti ṣe ní tó ti ṣètò fún mi àníṣájú káfíńsà mi tó fi dá mi tògó tó fi sọ pé wọ́n dá mi tògótògó ni bàbá ọ̀yà kún fún agbára àti ẹ̀yà dáṣọ̀rọ̀ ayé mi sùn ìṣúná ayé mi ẹ̀yà dáṣọ̀rọ̀ ayé mi ọ̀yà sùn ìṣúná ayé mi ẹ̀yà mú ayé mi àìlọ fọ́ nínú ògo ẹ̀yà mú ayé mi láti mọ fọ́ nínú ògo láti mọ pàṣẹ nínú ògo láti mọ gbilẹ̀ nínú ògo àì láti mọ gbòòrò nínú ògo àì ní orúkọ Jésù sí òkú ayé mi ọ̀yà kó jẹ èyí tó buyọ tó tọ̀ káàkiri gbogbo ẹgbẹ̀rẹ̀ ayé bàbá kún fún agbára sílẹ̀ mi mímọ́ rẹ iná mi mímọ́ àtàgbára ni mo bèrè fún ọ̀yà gbé wọ rẹ ọ̀yà sóòrè fún mi sátòkè látòrí tèmi mọ́ ètò pé ìwọ àìlọ́lọ́run ẹlẹ́sà tó dá mi togotogo agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ọwọ́ ọ̀tún ọwọ́ agbára rẹ ni mo bèrè fún ju tàtẹ̀yẹ lọ ọ̀yà fi di ọwọ́ ọ̀tún mi mú láti mọ gbé mi lórí sókè ọwọ́ ọ̀tún ọwọ́ agbára rẹ èyí tí ó ṣòro ìta gbéga ni mo béèrè fún fi di ọwọ́ ọ̀tún mi mọ́ ọ̀yà wà mọ̀ fi fà mí sókè wà mọ̀ fi di ọwọ́ ọ̀tún láti mọ gbé mi ga láti mọ fà mí sókè láti mọ mọ́ mi tayọ ju tàtẹ̀yẹ wá lọ àdúrà rẹ dà yóò orúkọ Jésù Kristi yóò orúkọ Jésù Kristi yóò orúkọ Jésù Kristi
Ọlọ́run alágbára ńlá ìwọ Ọlọ́run ọlọ́wọ́ gbọgbọrọ ọwọ́ ọ̀tún ọlọ́wọ́ agbára rẹ ni mo béèrè fún àní ọwọ́ ọ̀tún agbára tó ṣòwò láti ṣòwò ìyanu ni ọwọ́ ọ̀tún agbára rẹ èyí tí a gbéga ni lórúkọ Jésù Kristi ni mo béèrè fún jújù àtẹ̀wá lọ ọ̀yà fi di ọwọ́ ọ̀tún mi mọ́ láti mọ gbé mi ga ju àtẹ̀wá lọ láti mọ gbé mi lójú àtẹ̀wá lọ láti mọ gbórí mi sókè ju àtẹ̀wá lọ láti mọ mú mi ta ju àtẹ̀wá lọ láti mọ mú mi ṣeré ju àtẹ̀wá lọ Olúwa àní bá ṣe ń lo àwọn ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù mẹ́fà àkọ́kọ́ tó gbé ọdún sí mẹ́ta wọnú oṣù kẹfà kejì àìtọ́ jẹ́ ìdá abẹ́rẹ́ kejì ọdún 2024 yìí lọ ọwọ́ ọ̀tọ̀ wa agbára rẹ mo béèrè fún o ní orúkọ Jésù Kristi jù tàtẹ̀wá lọ ẹ̀yà fi di ọwọ́ ọ̀tọ̀ mi mọ́ ẹ̀yà àní fi wọn gbé mi lósókè ẹ̀yà fi wọn gbé mi ká ẹ̀yà fi wọn mú mi tayọ tí gbogbo agbára tó fi di Ọlọ́run rẹ Olúwa ní orúkọ Jésù àfọwọ́ ọ̀tọ̀ agbára rẹ ẹ̀yà fi di mi ẹ̀yà fi gbé mi ló fi gbé mi ká ẹ̀yà bọ́ fi mi tayọ tí gbogbo agbára tó fi di Ọlọ́run rẹ ẹ̀yà bọ́ fi mi lékè tí gbogbo agbára tó fi di Ọlọ́run ẹ̀yà bọ́ fi àjùlọ rẹ Olúwa agbára nínú ayé mi ayé mi kó tó mọ̀ fọ́ lóògùn bó ti fọ́ lóògùn lọ́sẹ̀ ayé mi kó tó mọ̀ bẹ̀rẹ̀ lóògùn tó gbà àti èmi àti ilé àjọ láti gbogbo ṣiṣẹ́ mọ́tà Olúwa àdìkátìmọ̀ pọ̀ ní ìbùkún ọlá àti wàá tóbi àtàgbára rẹ Ọlọ́run ní orúkọ Jésù kátìmọ̀ pọ̀ ní ìbùkún ògo ọlá àti wàá tóbi àgbára rẹ sẹ́ ní orúkọ Jésù ló ti ọwọ́ ọ̀tọ̀ agbára rẹ bó béèrè fún o ọ̀yà àyìnbó fi gbé mi ró ọ̀yà bó fi gbé mi ká ọ̀yà bó fi gbé mi ró ọ̀yà bó fi gbé mi ká àyìnbó fi gbé iṣẹ́ mi ró bó fi gbé iṣẹ́ mi ká Olúwa ní gbogbo ọ̀nà àyìn títa rẹ̀ mẹ́yà kébé sí títa yọ àrẹ túṣe rẹ nínú ògo náà láti wà nínú tóbi àti láti wà rẹ ti gbogbo agbára rẹ tó fi Ọlọ́run agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta wá pa àṣẹ ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá gbogbo tí ń ṣe tọ́bi gbogbo tí ń ṣe eré ayé mi àti gbogbo tí Ọlọ́run dá pátápátá ó pèsè ra wọn ni mo gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi padà ẹ gbọ́ gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi eré ayé mi ògo mi àyẹ̀mọ́ mi ìṣẹ̀dá mi àdé ìṣeré mi gbogbo iṣẹ́ mi àti ìbùkún mi mo gbà padà mo paláṣẹ fún yín ẹ padà sínú ayé mi ẹ dìlò fún mi ibi tẹwà kọ̀ọ̀kan mi ọwọ́ yín tẹwà kọ̀ọ̀kan mi àní ẹni tún lòyìn kọ̀ọ̀kan mi ibi tá a kàn mọ́ kọ̀ọ̀kan mi àṣẹ lèmi pa ní orúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ tí mo jẹ́ àti tó gbá àjogún Ọlọ́run tí mo jẹ́ àti ìjúlówó Ọlọ́run tí mo jẹ́ ọ̀yá ẹ kúrò níbi tẹwà ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí ti lílò fún mi gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run tọ́lọ̀ dá pátá ẹ kọjá lọ sí gbogbo ibi tí ẹ̀tọ́ àti ìpè mi wà ńlá ẹ lọ́mọ gbà wá fún pátá tèlé kẹsì mọ́ kó wọn lé mi lọ́wọ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ àní gbogbo tí ń ṣe eré ayé mi ẹ̀tọ́ mi ògo mi ìpè mi àṣeyọrí mi ìgbéga mi ìbùkún mi àní gbogbo tí ń ṣe eré iṣẹ́ ayọ̀ mi àti ìṣelógo mi ní orúkọ Jésù Kristi ibi kí gbogbo tẹwà ẹ kú òdìbò ẹ padà sínú ayé mi ẹ bẹ̀rẹ̀ sí jùlọ fún mi èmi ọ̀dà alábàámọ̀ paláṣẹ ní orúkọ Jésù Kristi nítorí pé ọmọ aláṣẹ lèmi ṣe àti fi àṣẹ lébi lọ́wọ́ àyàtí mo pàṣẹ gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ lọ́wọ́ aláyẹ ìjọba pé mo jẹ́ èyí jùlọ ọwọ́ lọ́wọ́ mo ti àjogún Ọlọ́run àti àjùmọ̀jogún Ọlọ́run lórí Jésù Kristi àyìn títí èmi láti pàṣẹ gẹ́gẹ́ Ọlọ́run ṣe pàṣẹ gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ mi nítorí ohun tí o fẹ́ mo paláṣẹ ní ohun gbogbo tí ń ṣe ògo mi ire mi ayọ̀ mi ìgbéga mi àṣírí mi ìrẹ́rẹ́ mi ìṣelógo mi ní orúkọ Jésù Kristi àyẹ kúrò níbi gbogbo kíbi tẹ́ bá ẹ padà sínú ayé bẹ̀rẹ̀ sí jùlọ fún mi àyẹ kúrò níbi gbogbo kíbi tẹ́lẹ̀ wá àyẹ padà sínú bẹ̀rẹ̀ sí jùlọ fún mi nípa agbára àyẹ àti àṣẹ mi àyètọ́ wà nínú kó àtàjẹ Jésù àyè mi paláṣẹ fún yẹn àyè mo wọnú májẹ̀mú Ọlọ́run àlàyé lọ èyí tó jẹ́ kí tó kún fún kìkì agbára ìjẹ́ pé kò sí agbára kankan lẹ́yìn rẹ̀ mọ́ àyè mo wọnú àjẹ́ májẹ̀mú àti agbára àìjẹ́ Jésù Kristi lọ́dọ̀ àyè ẹ̀jẹ̀ Jésù Kristi lọ èyí tó borí gbogbo agbára ìjẹ́ pé agbára yà tó fi jẹ́ ti Jésù Kristi ni mo wá paláṣẹ ní orúkọ Jésù Kristi gbogbo tí ń ṣe ògo mi ire mi ayọ̀ mi ìgbéga mi àyọ̀mọ́ mi ìṣẹ̀dá mi ìṣeré gbogbo àti gbogbo tí ń ṣe àṣeyọrí mi àyè orúkọ Jésù Kristi àyè kúrò ní gbogbo kíbi tẹ́lẹ̀ wà tá a gbé pamọ́ sí àkàn ìmọ̀ tá a ka yín mọ́ àbí lọ́dọ̀ ẹni ayé ẹni tẹ̀ wà àti ìlú orúkọ ẹ padà sọ ẹ̀bẹ̀rẹ̀ sí jùlọ fún mi ìjọba èmi ò ní nǹkan tí mo ní ni mo ń parí sọ̀rọ̀ tí mo ń parí àṣẹ fún yín àyè okòó tó bá wà lójú ọ̀nà tó bá di lọ́wọ́ tó bá fẹ́ ṣe jìnnà fún yín ẹ kọlù wọn ẹ lọ olóró ẹ tẹ̀ wọ́n pa ẹrẹ̀ wọn ẹ tẹ̀ wọ́n rí lórúkọ Jésù àyè padà sọ ẹ̀bẹ̀rẹ̀ sí jùlọ fún mi nípa agbára àti aṣọ àgbóyàn kan lórúkọ Jésù rẹ̀ ṣe ẹ bá gbọ́ ohun gbogbo tó lọ dá pápátá ní orúkọ Jésù Kristi ẹ kọjá lọ sí gbogbo tí ibi tí ẹ̀tọ́ àti ìpínlẹ̀ àti rèmi wà àní kọjá sọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni tí ẹ̀tọ́ àti rèmi wà o gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run àyè mọ́ pàláṣẹ fún yín ni ẹ kọjá lọ sí gbogbo tí ẹ̀tọ́ àti rèmi àti ìpínlẹ̀ àti rèmi wà ẹlọmọ gbà wá fún mi tèlétèlé ẹlọmọ gbà ẹ̀tọ́ mi àti ìpínlẹ̀ àti rèmi àyè fún mi tèlétèlé ẹlọmọ gbà ẹ̀tọ́ mi àti ìpínlẹ̀ àti rèmi fún mi tèlétèlé ní orúkọ Jésù ẹlọmọ gbà gbogbo tí ṣe ẹ̀tọ́ mi àti ìpínlẹ̀ àti rèmi fún mi agbára àti àṣírí ọ̀wà tèlétèlé lákò sí mi kankan ti gbogbo agbára agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ gbogbo ẹ̀yà ń gèrò ní sàyò ní ìròyìn ayọ̀ mi ẹ bẹ̀rẹ̀ sí kàmí láti mọ jísà mi fún mi láti mọ kó gbogbo tí ń ṣe eré ẹ̀tọ́ àti ìpè mi wá fún mi ànítorí pé ìrànlọ́wọ́ Ọlọ́run àlàyé láti bí mímọ́ wa ní ti tèmi àtìlẹ́yìn Ọlọ́run láti ṣòrí wa ní tèmi ìyẹn pé kò sí ohunkóhun tí ń jẹ́ ìdààmú àti ìkorò àti nira fún ayé mi
orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ gbogbo ẹ̀yà ń kéde ayọ̀ oníṣẹ́ ayọ̀ oníròyìn ayọ̀ mi. Ẹ̀yin dà ní ọ̀pá láṣẹ orúkọ ibẹ̀ sí kàmí láti mọ̀ tí àmì fún mi. Ọ àìní orúkọ ibẹ̀ kàmí láti mọ̀ tí àmì fún mi. Ìtọ́jú wípé kiri ayé mi àní ayé ológo ni. Ẹ̀yin ayọ̀ mi àkọ́kọ́ náà láti bẹ̀rẹ̀ ní àkọ́kọ́. Ẹ̀yin ayọ̀ tó lógo tó ga tó tóbi jọ àkọ́kọ́ dé fún mi láti bẹ̀rẹ̀. Àyẹ̀ tí mo ní ẹ̀rí ayọ̀ yẹn ní orúkọ Jésù àdébẹ̀ kàmí láti mọ̀ tí àmì fún mi. Àìtọ́jú pé kiri ìrànlọ́wọ́ Ọlọ́run wà láti ibi mímọ́ wá. Àìní ti tèmi àìní kì í ṣe ìrànlọ́wọ́ ènìyàn àìní ìrànlọ́wọ́ Ọlọ́run alààyè Ọlọ́run ọ̀gá ògbélédùn àtàyè láti ibi mímọ́ àìní ti tèmi. Bẹ́ẹ̀ ni àtìlẹ́yìn Ọlọ́run alẹ́ Ọlọ́run ọ̀gá wo àìní láti sọ́ni wà láti lè ti tèmi nígbà gbólójọ́ gbólógbó yá ìmọ̀. Èyí tó fi hàn pé àìní ìdààmú ìdádúró ìnira ìkorò òṣì kò ṣe tèmi mọ́ àìní kò sí lọ́rọ̀ mi sẹ́ ìdí mo ṣe ké o gbogbo ẹ̀yà ń gẹ̀dẹ̀ àyò oníṣẹ́ oníròyìn àyọ̀ ẹ̀rì kẹ́rẹ́ láti mọ̀ tí àmì fún mi àyẹ̀bẹ̀ kẹ́rẹ́ láti mọ̀ tí àmì fún mi àyẹ̀bẹ̀ kẹ́rẹ́ láti mọ̀ tí àmì fún mi àìní ẹ̀rí àyọ̀ mi tọ́ka tó lògò tó tọ́bi jùlọ èyí tí ọ̀lẹ́gbẹ́ tí òdodo wọn tó jòrò jẹ́ ní òrùlé tẹ́jọ́ bóyá kọ́bẹ̀rẹ̀ fún ọ̀nà ayé báyìí akọ́bẹ̀rẹ̀ ní ayé báyìí akọ́bẹ̀rẹ̀ ní ayé báyìí àìkọ́bẹ̀rẹ̀ ní ayé báyìí láti àkọ́ ní orúkọ Jésù àìkọ́bẹ̀rẹ̀ ti bu agbára ní tọ́lọ̀ fíjọ́ lọ́rùn àìkọ́bẹ̀rẹ̀ ní ayé bí ní orúkọ Jésù ṣe àìkọ́bẹ̀rẹ̀ ní ayé bí ti bu agbára tọ́lọ̀ fíjọ́ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Èmi ti dẹni ìdáláre látọ̀dọ̀ Ọlọ́run alààyè wa nípa ikú àti ìtàjẹ̀sílẹ̀ Jésù Kristi. Ìdálẹ́bi kankan kò sí fún mi mọ́. Mo bọ́ pátápátá lọ́wọ́ gbogbo tí ń ṣe ìdálẹ́bi. Ọ̀yá ẹ̀yin wo lẹ́pẹ̀rẹ̀ ayé ní kì í gbà kì í gbọ́ alágídí tẹ́ sọ pé ẹ kò ní jáwọ́ nínú iṣẹ́ mi láti mọ lépa mi àbí láti mọ wá ìṣubú àti ìpalára mi àbí tẹ́ pé ojoojúmọ́ lẹ́sà ń tún agbára mú. Èmi ò fẹ́ mẹ́ni tẹ̀sẹ̀ ẹni yòówù kó wù kẹjẹ àti ẹ̀yin àti gbogbo agbára àti ìgbìmọ̀ yín àti ilé àtọ̀nà yín nítorí bá ti kọ́ pé kí oṣù àtàjọmọ́ sì wà láyò ọ̀yá ẹ̀rún dànù ẹ̀sùn fún dànù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera ní ìka ènìyàn ayé olóńgbò àfinisùn àní apẹnilẹ́jọ́ àní adánilẹ́jọ́ ẹ̀bí àní adánilẹ́bí ààrẹ lọ sínú ìgbèkùn. Èmi ò sí nínú ẹnikẹ́ni tẹ́lẹ̀ mọ́ ìpèlẹ́jọ́ àti tẹ́lẹ̀ mọ́ dálẹ́bí mọ́. Èmi ò sí nínú ẹnikẹ́ni tẹ́lẹ̀ mọ́ yọ lẹ́nu mọ́ àní èmi ò sí nínú ẹnikẹ́ni tẹ́lẹ̀ mọ́ gbógun tì mọ́ nítorí pé kẹ́ni àti tàbí láàrin àdèmí sì ti bọ́ gbogbo tí ń ṣe dábí pápátá àìní pàgbára ọwọ́ Ọlọ́run alààyè Ọlọ́run ti dá mi láàrin pápátá àdèmí ti bọ́ gbogbo tí ń ṣe dábí ní orúkọ ti Jésù Kristi. Èyí tí ni mo ṣe paláṣọ àtẹ̀yìn àti gbogbo agbára yín àtẹ̀yìn àti gbogbo ilé yín àtẹ̀yìn gbogbo ọ̀dọ́ ní orúkọ Jésù Kristi. Bóyá ẹrun dànù àìní orúkọ Jésù ẹrun dànù àìní orúkọ Jésù ẹrun dànù àìní orúkọ Jésù ẹsùn dànù àti ẹ̀yìn àti gbogbo ilé àti ọ̀dọ́ yín àìní orúkọ Jésù ẹrun dànù àti ẹ̀yìn àti gbogbo agbára yín orúkọ Jésù ẹrun dànù. Ìjọba láti fìdí rẹ̀ múlẹ̀ wípé àìní gbogbo tí ń jẹ́ oṣù àjàjọ gbọdọ̀ wà láàyè àìní ẹrun dànù ẹsùn dànù àti ẹ̀yìn àti gbogbo ọ̀dọ́ yín àti gbogbo ilé pátá ẹrun dànù àìní àti ẹ̀yìn gbogbo gbèmọ̀ pátá àìní ẹrun dànù àìní àti gbogbo ìjọba yín àìní ẹrun dànù ẹsùn dànù. Gbogbo ayé tẹ́ gba ní àìní kì í gbọ́ kì í gbà àìní sọ pé àìní ẹ̀ kò ní jáwọ́ àìní ẹ̀ kò ojoojúmọ́ àìní ẹ̀sẹ̀ àkójọ kó yọ̀dọ̀ àfihàn ní àìní ẹrun ẹsùn dànù nítorí kọjú ìpèsè nítorí pé èmi ò sí lẹ́yìn tẹ́lẹ̀ mọ́ yọ tẹ́lẹ̀ mọ́ dájẹ́ mọ́ gbogbo ti nítorí pé Ọlọ́run ti dá mi láàrin èmi sì ti bọ́ gbogbo tí ń ṣe ìdálẹ́ kọ́ pátá gbogbo àìní mi ò sí lẹ́yìn tẹ́lẹ̀ mọ́ yọ mọ́ ẹ̀jẹ̀ Jésù kò ti sọ mí tẹ̀mí ní apápátá àìní Jésù ti dá mi láàrin èmi tẹ̀ dira apátápátá àìní orúkọ tí mo sọ pé ẹrù dànù ẹni yòówù kó wù kẹjẹ ní orúkọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mọ́dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún títún ìbàtà agbára rẹ nínú ayé mi fún gbogbo ara rere tí ó tún ti fàyè mi dá ní kùtùkùtù dájí òwúrọ̀ ọjọ́ ti sòní pàápàá jùlọ fún àwọn èrè tó ti ṣúṣún ayé mi láti mú káyìí nǹkan mọ̀ fọ̀ nínú ògo ju tàjẹ̀ wá lọ láti lè jáde nínú ìdá kọ̀ọ̀kan nínú ìdá méjì ọdún 2024 yìí wọnú ìdá kejì lọ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún àti láti mọ̀ fọ̀ nínú ògo láti mọ̀ gbilẹ̀ nínú ògo láti mọ̀ gbòòrò nínú ògo ju àti wọn bàbá gba ọpẹ́ àti ẹ̀mí ògo ní forúkọ rẹ̀ àdúrà pọ̀ dẹ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo gbórúkọ rẹ ga mo yìn ọ́ mo sọ wípé o ṣé o èyí fún títóbi àtàgbára rẹ nínú ayé mi èyí fún ògo àti láti wá nínú ayé mi àní fún ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ tí mo ti fi dára rẹ nínú ayé mi fún gbogbo àwọn ọ̀rẹ́ tí mo ti ṣuṣu mi nínú ayé tó ti ṣuṣu ayé mi ní ìdájí ní kùtù àti gbogbo ṣe tèmi wọ́n ta àní fún gbogbo àṣepé iṣẹ́ ìgbàlá rẹ tí wọ́n tún ṣe gba ayé mi àti gbogbo ṣiṣẹ́ ni wọ́n bá ta ní ìdájí ní kùtù òwúrọ̀ ọ̀rọ̀ rẹ àní bá ṣe palẹ̀mọ́ láti jáde nínú abala kè nínú abala méjì ọdún 2024 yìí ìtàṣìwọ̀n náà abala kejì lọ ògo ní forúkọ rẹ ìjọba ayé mi ti bọ́ pápátá àní ayé mi ò tún bẹ ìkórè
wàhálà àti yọnu àti nira kankan bí kò ṣe pé àyè láti mọ fọ nínú ògo yóò tún mọ bẹ̀rẹ̀ nínú ògo àti wá lọ àyè yóò tún mọ gbòòrò nínú ògo àti wá yóò tún mọ tá àyè nínú ògo èmi ó tún tẹni títà àìrere mi yóò tún mọ pọ̀ sí ojoojúmọ́ àti wá lọ nípa agbára àti àṣẹ ògo ní fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ àjùlọ gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn tìrẹ ní ògo bàbá ọmọ ẹ̀mí mímọ́ ọ̀yà gba gbogbo ògo tí mo ṣe ké o síwájú àti ọ̀yà mọ̀ gba ògo lọ ọ̀yà mọ̀ gba ẹ̀yìn lọ ọ̀yà mọ̀ gba ògo lọ ọ̀yà mọ̀ gba ẹ̀yìn lọ ọ̀yà mọ̀ gba ògo lọ ọ̀yà mọ̀ gba ẹ̀yìn lọ ní gbogbo ọ̀rọ̀ ọ̀yà mọ̀ gba ògo lọ ọ̀yà mọ̀ gba ẹ̀yìn lọ ìdẹ́ ẹ̀mí mímọ́ àti agbára rẹ àṣẹ àtijọba rẹ látọ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àti wá lọ àìtítọ́ bí rẹ àjọ àtọ̀ fi ọjọ́ bó ṣe mẹ́rọ ìwà láyé látọ̀ fi ọjọ́ àti mẹ́rọ àní ọ̀la látọ̀ fi ọjọ́ àti mẹ́rọ jẹ́ kí gbogbo yóò tún wọ́n jẹ́ ìbò jẹ́ tirẹ̀ lọ Ọlọ́run àní látọ̀ bọ̀ kọ́ wa ní látọ̀ bọ̀ wà ní ọ̀rọ̀ ìjọ àti wá lọ látọ̀ bọ̀ tiwa ní àmúrí agbára ìbò ṣe tiwa ní àmúrí rẹ kí gbogbo yóò tún wọ́n jẹ́ tirẹ̀ ó ṣe agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ògo ni fún Olúwa lókè ọ̀run ẹni tó ń jẹ́ èmi àní ìmọ̀ bẹ̀rù ẹni tó ń dáni láre tí kì í dáni lẹ́bi ẹ̀ka aṣọ wípé ògo ìyàn láti pẹ́ ní fún orúkọ rẹ̀ lẹ́ẹ̀kan sí mo tún yọ lọ́ọ̀ lógo nítorí pé kiri ó tún dojú ti Sátánì lẹ́ẹ̀kan sí nídàájí a rí wípé kí ni Sátánì ti wò wípé nígbà tí ó bá síná kò ní sí àdúrà ó ti gbàgbé wípé kí ni lọ́dọ̀ Ọlọ́run kò sí òkùnkùn ìmọ́lẹ̀ ni nígbà gbogbo ní ọjọ́ gbogbo so ó múná lọ ìyẹn sọ wípé kí ni kò dí èmi àti ẹ̀yin lọ́wọ́ láti lè yin Ọlọ́run láti lè képe Ọlọ́run láti lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti láti lè gbàdúrà ara àpẹẹrẹ kan nìyí èyí tí Ọlọ́run fi ń ré èmi àti ẹlẹ́tí àbí tó fi ń pè wá sí àkéèsí wípé ìyẹn ọjọ́ méjì ìtọ́parí oṣù tí ń bọ̀ lọ́nà ìyẹn ọjọ́ mẹ́ta ìtọ́bẹ̀rẹ̀ oṣù tí ń bọ̀ lọ́nà mọ́ sì gba ohunkóhun kan láàyè láti jí ọ lọ́wọ́ láti lè yin ohun Ọlọ́run alààyè láti lè gbóhùn Ọlọ́run alààyè ga láti dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ wo Sátánì ti wò wípé kí ni nígbà tó ń bá múná lọ kò ní gbogbo nǹkan yóò dá dúró èyí kejì tí a tún lò wípé kóun náà bí o ti rí náà tó sọ àyíká sí mọ́ lò òun náà sí kí ni bátìrì náà tún ṣe kí ni ó tún sọ sọ́lẹ̀ á rí i pé gbogbo kan wọ̀nyí ète àti ètò Sátánì láti ṣe kí ni láti fi mú kí ìdíwọ́ àbí dènà àbí ìdádúró kó wà fún ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run láti lè ké pe Ọlọ́run nìyí ṣùgbọ́n nítorí gbàgbé ni wípé kí ni Ọlọ́run ti dá àwọn àyànfẹ́ láre ìdálẹ́bi kankan kò sí fún wa mọ́ so Ọlọ́run tó wá dé mi àti ẹ láre tí ò fi gbà fún Sátánì láti lè fi iná tó mú lọ tó gé kó dí èmi àti ẹ lọ́wọ́ láti lè yin Ọlọ́run lógo bẹ́ẹ̀ ti pé Ọlọ́run yẹn sì tó ń wá síbẹ̀ agbára yẹn sì tó wá síbẹ̀ so má ṣe jẹ́ kí òwòkòwò kan kó di ọ lọ́wọ́ láti lè palẹ̀mọ́ àti láti lè yin Ọlọ́run lógo nínú ìyẹn ọjọ́ méjì tí ó parí oṣù àti ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù agbára àti okun ọgbọ́n àti màjá àti mìsítà nílò láti lè yin Ọlọ́run lógo nínú ìyẹn ọjọ́ méjì tó parí ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù yẹn Ọlọ́run yóò dáre fún wa pátápátá ní orúkọ ti Jésù Kristi kọ̀wá tó tán síbẹ̀ àní gbogbo tó jẹ́ orere gbogbo èyí tí ayé nìkankan wá nílò bẹ̀rẹ̀ láti sísìn lọ àti títí di ọjọ́ yẹn àti lẹ́yìn ọjọ́ àwọn èèyàn yẹn ọbẹ̀ sì tẹ̀ wá lọ́wọ́ bá a ṣe ń kó nínú abala kìíní nínú abala méjì ọdún táwọn wọnú abala kejì lọ à ń kó nínú abala kìíní yẹn tògótògó tọ́látọ́lá tẹ̀yẹtẹ̀yẹ àti wọnú abala kejì lọ tògótògó tọ́látọ́lá àti tẹ̀yẹtẹ̀yẹ nínú abala kejì yẹn ayé wa yóò túnmọ̀ fọ nínú ògo ju títí abala kìíní lọ ayé wo sì tún wà bákan náà mọ́ ajẹ́ni tí ó bẹ̀rẹ̀ sí ní pàṣẹ tí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ nínú ògo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé ìyìn dúró di ọ lẹ́nu mi bàbá rere o ìwọ lọ́lọ́run òtítọ́ òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé ìyìn dúró di ọ lẹ́nu mi ayérayé ìwọ lọ́lọ́run òtítọ́ bàbá àgbà ó ìwọ lọ́lọ́run òdodo àtóbi jùlọ ìwọ lọ́lọ́run àdánimọ̀gbàgbé àwímọ̀yún ìyìn dúró di ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi
Ọlọ́run bá bọ́ mi ẹ̀mí mímọ́ adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ gba ọpẹ́ àti ìyìn àjùlọ gba ọpẹ́ àti ìyìn àti àwa tí a wà níbí àti gbogbo àti wọn gbọ́ wa tí wọ́n wò wá aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn títí ayé láwọn mọ̀ yìn ọ́ láwọn mọ̀ gbórúkọ rẹ ga láwọn mọ̀ fọpẹ́ yàtọ̀ gbogbo orúkọ rẹ ó ṣe ọba àwọn ọba ó ṣe olúwa àwọn olúwa ẹlẹ́rù nínú ipa gbogbo ògo ní orúkọ ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó gbé wa ró ó tọ́ wa dayọ̀ ó ṣàtìgbà inú ayé wa nígbà gbogbo ayé wa yóò tọ́ ọmọ tinú ògo bọ́nú ògo inú gbéga bọ́nú gbéga inú ṣeré bọ́nú ṣeré rere bá ṣe ń palẹ̀mọ́ láti jáde kó nínú abala kìíní nínú abala méjì ọdún táwọn wọnú abala kejì lọ á jáde nínú rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ògo àní nínú ògo nínú ọlá nínú gbéga láwọn ti mọ̀ fọ́ bá ṣe lọ nínú abala kejì ògo wa yóò àtọ́ àmọ́ bóyá ojú àṣẹ wa lọ gbogbo bí tí wọ́n ti ń ka ẹnì kọ̀ọ̀kan wa tẹ́lẹ̀ tí wọ́n ti ń yẹ̀yẹ́ ẹnì kọ̀ọ̀kan wa tẹ́lẹ̀ ajẹni ọlá ajẹni gbéga ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni gbogbo ògo sì mọ̀ jẹ́ tọ́lọ́run nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa àní nígbà gbogbo ọjọ́ gbogbo àní ìfọkànbalẹ̀ ayọ̀ látọ̀rọ̀ wa ẹ̀bùrẹ́rẹ́ pé láti kọ̀ọ̀rọ̀ wa lórúkọ Jésù àbẹ̀rẹ̀ tí ní rí wọn gbà báyìí bẹ́ẹ̀ ni ìjọba orúkọ sì ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 gbogbo faruto. Àmín àmín àmín.